Ẹ káàsán máa Godin Ọládùn Sílé Ọlá mo kí ẹ ṣé ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe darapọ̀ ẹ ṣé gan ẹ bá wa ṣe ẹ jẹ́ ká rọ́gbọ́n kọ́ ẹ jẹ́ àmọ́ tó ń lọ ẹ ṣé gan mo God bless you. Bí a bá ń bomi ojú lọ́mú sàn ẹ má gbàgbé pé àsìkò làjẹ́ láyé o. Ìtànàwó aláṣà tó tutù lóye bẹ́ẹ̀ nígbà tó dé gbẹ̀sẹ̀ gan aṣubú á sì rọ̀ mí. Àpẹẹrẹ yìí fúnra wa ní bọ́lọ́run ti wí. Kọ́mọdé àtàgbà máa gbọ́ o. Kọ́mígbàgbọ́ gbogbo àgbáyé ẹ máa gbọ́ o. Kí gbogbo ẹni tó ń joyè tí gbogbo ẹni tó ń jàgbó máa gbọ́ o. Ká máa fọ̀ ìgbé pẹ̀rẹ̀ níwájú orúkọ. Bí ẹ bá ń mọyìn, bí ẹ bá ń jáde, bí ẹ bá ń fi sọ ewúrẹ́ yẹ ká o. Ẹ ṣé Akínwùmí Ìṣọ̀lá, Ìyábọ̀ Akínwùmí ẹ ṣé, Ìyábọ̀ Ọláwọlé Petri. Bí ẹ bá ń mọmi, bí ẹ bá ń fi ìyá rere Adéyí ẹ káàbọ̀ mà. Nígbà tó yẹ wá o. Nínú ríjẹ nínú àìríjẹ máa rántí nígbà gbogbo. Jíjẹ kò sí ń bẹ o. Nígbẹni tí kò rí jẹ o. Tí ò ní lè sí òbí kan ọba wọlé. Àwáwí ò ní lè sí òbí kan ọba wọlé. Wá ló yá ká máa lọ sọ́dọ̀ bàbá lọ́run. Bí ẹ bá ń joyè, bí ẹ bá ń jáde, bí ẹ bá ń fi tó ewúrẹ́ jẹ ká o. Betty Busi, you are welcome back. Ẹ káàbọ̀. Bí ẹ bá ń joyè, bí ẹ bá ń bomi, bí ẹ bá ń fi dojú lámùsùn o. Ẹ má gbàgbé pé àtìpó làjẹ́ láyé o. Yàn tó jẹyẹ gbogbo ayé yìí tó sọ ẹ̀mí ẹni náà. Báwo ni Tọ́pẹ́?
Yétúndé Máyọ̀mí, Táíwò, mo kí yín. Tèmítọ́pẹ́ báwo? Mo kí yín o, ẹ káàbọ̀. Àwọn orin yẹn ní mínì. Ọba Akíngbọ́lá George, ẹ káàbọ̀, ẹ ṣé gan, ẹ sí ẹ̀rẹ̀ kó gbá ski. A gbọ́dọ̀ máa gbogbo ojoojúmọ́, àwọn sọ pé ojoojúmọ́ kọ́ la máa fi jà, but tí a bá máa ní àwọn nǹkan tá a máa yọ ń bẹ̀ síra wọn, a máa yọ, get. A gbọ́dọ̀ máa ráwọn ẹ̀kọ́ kọ́, kì í ṣe kàkan máa wo show, ẹ gbọ́dọ̀ máa ráwọn ẹ̀kọ́ kan. Àǹfààní tá à ń waste data wá sí, àǹfààní tá à ń jókòó tá à ń take time wá sí ló ẹ̀ka rò, kì í ṣe kákan máa kàn déédéé wo show, ìjà, èpè, no. Ibi bòmí wà tó máa gbẹ́fẹ̀. Dáyọ̀. Títí bàbá bá àgbà kọ́sọ̀ yé rẹ̀. Àfi bí bàbá gbà àgbà kan wúyè nínú ayé rẹ̀ o. Alẹ́ láyé yìí o. Bẹ́ẹ̀ ni, bí a bá ń jáde, bí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká o. A má gbàgbé pé àsìkò láyé o. Àǹjì bí a bá ń mú mi, bí a bá ń fi ní ojú lámùsàn o. A má gbàgbé pé àsìkò láyé o. Too much music at gofreshnow.com. Balógun Yínká, ẹ káàbọ̀. Ayé ìgbà kan nìyẹn. Bẹ́ẹ̀ ni mo wà ní Egypt tẹ́lẹ̀, but mi ì sí níbẹ̀ for now. Fídíò yẹn, fídíò ọdún mẹ́rin 2017 ní fídíò tẹ́yìn ń sọ yẹn. Fídíò 2017 nìyẹn, ó ti pẹ́. Ẹ ṣé, ẹ káàbọ̀. Olówó afá rẹwà lóbìnrin, obìnrin arẹwà kì í bá ní kalẹ̀. Àwọn ní gbàgbára ìbílẹ̀, àwọn ní gbàgbára àjẹ́. Ọ̀kàrẹ̀ ọmọ mi. Ẹ jára yín lẹ̀ díẹ̀, ẹ já yín lẹ̀ díẹ̀. Sáré kiri, arara sowó mọ̀rẹ́. Ó ga o. Gbàgbé pé àtìgbò la jẹ́ láyé o. Ẹ jára pọ́ọ̀sì ẹ̀ díẹ̀. Owó ìbá ti ní ìtọ́. Àbí ká gbọ́ orin yẹn díẹ̀ sí ni. Wọ́n ti pé ènìyàn máa. Ẹ káàsán ẹ̀yin èèyàn mi, ẹ káàsán, ẹ kú ọjọ́ méjì, a sì tún kú ìṣẹ́gun tèmi tó ń jẹ́ ọjọ́ Tuesday. Àdúrà wo gbà lórúkọ Jésù. Ẹ jẹ́ sáré ṣe introduction ráńpẹ́ because ó possible pé ibi tá a máa yà a dẹ̀ ní prayer ní 9 tí kò gbọdọ̀ kọjá 9 yẹn ní Nigerian time. Ibi náà la dẹ̀ ti máa gba àdúrà yẹn. So ẹ jẹ́ kí okay sir, ẹ jẹ́ kí n sáré ṣe àwọn nǹkan kan díẹ̀ so kó tó di pé a máa bọ́ sí àsìkò prayer yẹn because èèyàn wa kan wọ́n strong, kí n má sọ pé wọ́n sick, wọ́n strong, so a dẹ̀ ń pray fún wọn. Ó possible táwọn náà bá join wa níbí, so gbogbo wa máa bá wa gbàdúrà yẹn papọ̀ fún wọn tí ara wọn á lè yá. Gbogbo ọwọ́kọ́wọ́ tó bá wà lára wọn Ọlọ́run á lè bá wa mú kúrò. Introduction tèmi ẹ ṣá mọ̀, Ọláìtàn Tẹ́ni ọmọ ológo. Ọláìtàn ọmọ adé Títì Tẹ́ni nìyẹn, Tẹ́ni ọmọ ológo. Màmá tó sexy, màmá tó ugly, èmi ugly mù tẹ̀tẹ̀. Ẹ mọ̀ pé mi ò fine rárá, èmi gan mọ̀ pé ọmọ tó ugly ni mí, ẹ gbàgbé. So lórí ìkànnì yìí màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, ẹ̀yin tí ẹ bá lómi lọ́dọ̀ màá fẹ́ kẹ́ ẹ bá mi bu omi
sí ẹ̀gbẹ́ yín. Ẹ má jẹ́ kí omi wọ́n yín bí omi ò ṣe gbúdọ̀ wọ́n èmi níbí. Omi yẹn ó ṣe kókó, ẹ jẹ́ kó wà ní ẹ̀gbẹ́ wa. Ẹ lè wò ó pé ta ló ń sọ̀rọ̀. Èèyàn náà ni, èmi náà ni, ẹ ṣá mọ̀. Èmi ò kí hèrà tí ò lọ́mọ nú. Gbogbo ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí kájọ máa fi ẹ understand, ẹ jẹ́ ká fi yòókù lẹ̀. Ohun tí mo bá wá lénìí ni ọ̀rọ̀ lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run. So tá bá dẹ̀ àti àwọn ọmọ, ìgbésí ayé tí àwọn ọmọ ń gbé láti ọwọ́ òbí, ṣé látọwọ́ òbí ni àbí láti ọwọ́ àwọn ọmọ fúnra wọn. Gbogbo ẹ̀ náà nítorí ọ̀rọ̀ Ọlọ́run náà ní ọmọ, wọ́n ní Bíbélì ní ọmọ ní ìní Olúwa, ó ní ọmọ inú sì ní èrè rẹ̀. Bí ọ̀fà ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ náà ni àwọn ọmọdé rí. Gbogbo ẹ̀ náà la máa sọ̀rọ̀ lé lórí àti àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ṣó yẹ ká lè dá àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ẹjọ́ àbí báwo la ṣe lè dá àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi mọ̀. So gbogbo àwọn nǹkan yẹn la máa yànnàná lénìí tá máa sọ pátápátá lé lórí nígbà tí bàbá wa bá join wa. So tá bá ti pè wọ́n, tán bá ti ṣetán so that wọ́n á bọ́ sórí ètò. So ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti kí ó mọ̀ because ètò yìí mi ò ní fẹ́ kí kó gba àkókò àwa kan. So tó bá dẹ̀ lè gbà náà déédéé ni. Màá fẹ́ kí wọ́n bá mi wọlé so that because mo máa put wọn live show, tẹ́ máa rí wọn ní live video pẹ̀lú mi tí wọ́n bá ti ṣetán so that a lè jọ sọ̀rọ̀. Àwọn question kọ̀ọ̀kan tí ẹ̀yin náà bá ní, ẹ bá mi type ẹ̀ síbẹ̀ yẹn, màá lè máa béèrè. Tí n bá béèrè ìbéèrè tèmi tán, tán bá ti dáhùn yẹn tán, so màá fẹ́ ní tẹ́ bá mọ̀ tẹ́yin náà lè béèrè lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yálà lórí social media ni tàbí ní ìlú gangan àbí ní àgbáyé. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ò kí ṣe ẹ ṣé jàre bàbá mi ọmọ ológo dídán nìyẹn, yín pọ̀. So bó tilẹ̀ jẹ́ pé gbogbo nǹkan ni wọ́n mọ̀ nípa rẹ̀, wọ́n ń ṣe bloggers, but ẹ̀dá tó bá mọ̀ nípa ìrìnsí ìlú, tó bá nífẹ̀ẹ́ ìlú ẹ̀, òun náà rí àwọn nǹkan àbí méjì kan káwọn náà lè sọ nípa rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Nàìjíríà ni àwọn wà. So màá fẹ́ kí bàbá mi kan join mi ní orí live chat. Tẹ́ bá wà ńbẹ̀ bóyá kẹ́ ẹ join mi lórí live so that kí n put yín on the broadcast so that tẹ́ bá ti wà ní broadcast níbí, màá lè add yín níbí so that màá lè pè yín wọlé. Ẹ jẹ́ kórin mi máa play lọ. Owó ìbámọ́ mi rí o. Ọlá ìbá ti rí ìtó. Tó bá ṣe pé ènìyàn lè fà kó yọ kán ṣe bẹ̀tán lẹ̀. Wàláì. Ọlá ìbá ti níyì o. Àti pé Ọlọ́run mi ju ẹ̀dá lọ o. Ọlọ́run jẹ́ ẹ̀dá lọ nìyẹn. Ẹ mọ̀ pé ilé ayé yìí kí lèrè náà. Gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù náà o. Ó rọrùn fún ọkùnrin láti wọ abẹ́rẹ́ jù fún olówó láti bá bàbá jókòó. Hello? Hello? Hello sir, máa fẹ́ kẹ́ ẹ join mi sir because mo ready láti bá yín. Ẹ join mi bó lẹ́wà sir. Mo wà pẹ̀lú yín o, network mi mò ń gbọ́ yín. Ayé yìí á lọ o. Ẹ má bínú, mo ní láti put wọn sí, mo fẹ́ kí wọ́n join mi on live tí wọ́n bá ti wọlé because mi ì fẹ́ ṣe ní call, mo fẹ́ kẹ́ ẹ rí àwọn gangan on live, you know, because tí n bá ṣe ní call kò ní ṣe, mo fẹ́ ká rí wọn on live broadcast. That's why tí mo fi sọ wípé kí wọ́n join mi ní orí bíbá ẹ so that tí wọ́n bá ti join mi, ẹ ṣe Yẹmí Yẹmí. Daddy, mo fẹ́ kẹ́ ẹ request fún broadcasting bíbá ẹ bá mi request fún.
Okay. Èmi máa put yín, màá join yín. Ayé yìí yá lọ o. Ọ̀run máa nílé o. Ayé yìí yá lọ o. Ayé yìí. Ẹ wo ẹ request o. Kíní yẹn sọ fún mi pé ẹ request. Wọ́n ní kẹ́ ẹ request fún. Tẹ́ bá ti request, ó máa gbé yín fún mi. Ẹ request fún broadcasting yẹn, fún camera yẹn, so that a lè join yín pẹ̀lú àwa because àwọn èèyàn jókòó, wọ́n fẹ́ gbọ́ yín sà. Ṣé ẹ ti wà ń bẹ̀ sà? Because tí mo bá ní kí n máa ṣe, mo fẹ́ kí ká ṣe ní live video so that màá fẹ́ kẹ́ ẹ join mi, ẹ request. Tẹ́ bá ti request, ẹ̀yin ẹ tẹ kíní fúnra kí lélẹ̀. RIP bàbá àrà. Àyà mi já. Mo ṣe bẹ́ẹ̀ tó ti ń wíìsì èèyàn fún RIP ń bí ni. Sà, bóyá kẹ́ ẹ jáde kẹ́ ẹ wọlé padà because mo rí i pé mo máa fẹ́ kẹ́ ẹ wọlé so that kẹ́ ẹ request fún broadcasting so that màá lè bring yín on camera. Mo rí i pé okay ṣẹ́yìn fẹ́ sọ̀rọ̀ ni. Okay tó bá yẹ pé ẹ fẹ́ sọ̀rọ̀ bóyá mo rí i pé ẹnìkan request fún mi bí báyìí. Gbogbo àná la lè sọ̀rọ̀, kò sẹ́nibọ̀dì tí kò lè sọ̀rọ̀. Ahadi yín sìn ẹ lè gbé kọ̀. Kí ló ṣẹ́rù ń bà yín ni? Yes. Kí ló dé tẹ̀ ń faṣọ bojú? Bóyá kẹ́ ẹ fi sí báàkì tẹ́ ẹ bá fẹ́ lójú yín, ẹ̀yin ní ẹ tẹ́ ẹ̀. Kí ló dé tẹ́ ẹ sá lọ? Dádì ẹjọ́ èmi ní orí live chat mi ní fẹ́ kí time tó lọ. Tẹ́ bá wà ń bẹ̀, mo fẹ́ kẹ́ ẹ join mi, kẹ́ ẹ bá mi tẹ kinní yẹn. Mo fẹ́ kẹ́ ẹ bá mi tẹ kinní so that kí n lè add yín. Ẹ̀yin fúnra yín gangan ní láti wọlé. Okay, ó ti wọlé báyìí sìn. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ mọ́ lórúkọ Jésù ẹ ráàánú gbà. Àmín o Jésù. Ẹ kú iṣẹ́ látàárọ̀, ẹ kú iṣẹ́ Olúwa sà. Olúwa kú iṣẹ́ o. Báwo ni iṣẹ́ lè ní o? Gbogbo lé ń kọ́ sà. Àfògo fún Ọlọ́run lókè ọ̀run o. Hallelujah o. Sà, ẹ káàsán sí ẹ lè bá wa dá orúkọ yín kẹ́ ẹ introduce ara yín fún àwọn ènìyàn díẹ̀. Kí mọ̀ yín, kí wọ́n lè mọ̀ yín kó tó di pé a máa bá ètò lọ sà. Ẹ ṣé púpọ̀. Orúkọ mi ni Ajínrere Abíọ́dún Òtúyẹmí. Okay. Láti ìjọ Worldwide Liberty Apostolic Church. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin èèyàn mi ń gbọ́ mọ́ ṣe ń sọ̀rọ̀ sà? Ẹ jẹ́ kí n request tó bá yẹ pé ẹ wà pẹ̀lú wọn tí ẹ ń gbọ́ wọn lọ́wọ́. So màá fẹ́ kẹ́ ẹ ṣe yes tó bá yẹ pé ẹ ń gbọ́ wọn. Ẹ máa bọ́rọ̀ yín lọ sà. Orí ìkànnì tí a dẹ̀ ń lò tí a lè sọ ìkànnì wa ṣé tí kò lè kọ́ máa sanwó fún yín. Ẹ sọ sà kò sí problem. Ojú tì yín ẹ wá débi pé orí ìkànnì kò kí ẹ sá máa wà lórí ìjọta ẹ sá máa wà á súkúlẹ̀tẹ̀ àbẹ́rù mi ń bà yín ni ẹnu mi mú ẹ mọ́ bínú ẹnu ìní ìbúyàn lẹ́nì mi ò bá tẹ̀ bú wálé nìyí. Ok, ẹ ṣe orúkọ ètò wa tí a máa ń ṣe ní Facebook àti Instagram ni
ọmọ ọba Abíọ́dún Grace Chapel Okay. tí gbogbo ènìyàn mọ̀ sí ọmọ ọba Abíọ́dún Grace Chapel. Okay. Ìdí nìyẹn tí ẹ̀dẹ̀ pè wá àdẹ̀ tí wá náà nìyẹn. So, mo ń bọ̀ mo fẹ́ fi sí speaker bóyá káwọn èèyàn mi lè tún gbọ́ dáadáa kó lè boost kí kinní yẹn lè jáde. Sorry, mo fẹ́ fi sí speaker ni mo fẹ́ hard ẹ̀ mọ́ speaker. Hello? Hello, sir. Mo wà pẹ̀lú yín mà. Okay. So, àwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ó pọ̀ gan torí mo rí gbogbo nǹkan bó ṣe ń lọ lórí social media àti gbogbo rẹ̀ náà ń lọ lágbàáyé. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣé bí àwọn èèyàn yìí sì dẹ̀ ṣe pọ̀ yìí ṣé bá a ṣe pọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe pè wá àti pé báwo làwa ṣe lè dá ìránṣẹ́ Ọlọ́run mọ̀ gbogbo àwọn nǹkan yẹn náà ni mo fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí. Àkọ́kọ́ ìbéèrè tèmi ni pé ṣé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló yẹ kó nílé ìjọsìn? Ǹjẹ́ Ọlọ́run sọ pé kí gbogbo pastors ó yẹ kán lè ní church kí wọ́n dá church kán dá lè jọ́sìn sílẹ̀? Nǹkan tí mo fẹ́ béèrè fún àkọ́kọ́ nìyẹn sà. Ẹ ṣé mọ̀ kí a tó máa lọ a máa gbàdúrà orúkọ Jésù. Àmín. Kó má pẹ́ o. Ayérayé ọba tó pọ̀ ní. Ọlọ́run á gbé yín ga fún àkókò yìí. Ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. Àmín sà. Ń gbogbo ènìyàn ní gbogbo àgbáyé. Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín. Ọlọ́run á gbé yín ga lẹ́ẹ̀kan. A dá gbogbo ògo àti ọlá padà fún. Ọlọ́run ìyanu gba ọpẹ́ wa. Àmín. Fún ètò tèmi ẹ̀mí mímọ́ gba ọpẹ́. Àmín. Ọlọ́run kan á bá wa lọ. Àmín. Ẹran ara kò tẹríba. Àmín. Má jẹ́ àfẹ́ràn ara sọ̀rọ̀ ẹlẹ́dàá. Àmín. Darapọ̀ mọ́ ètò náà. Àmín. Nígbà tí ohun gbogbo bá parí jẹ́ àfọpẹ́ fún yín ẹlẹ́dàá wa. Àmín. Jésù Kristi agbára wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. So, ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè yẹn ṣé ẹ lè bá mi dáhùn sí sà? Ẹ ṣé púpọ̀. Ṣé rí ní ìgbé ayé ènìyàn tí a bá wò ní ìgbà tí Ọlọ́run ṣẹ̀dá gbogbo wa, ó máa ń sọ̀kalẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ láti bá Ádámù àti Éfà sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan tí a kọ́ ilé lẹ́ńtìlì fún Ọlọ́run, ìgbà yẹn ní àkókò pé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí sọ pé ilé ìjọsìn dára. Tábà wo nígbà tí nígbà tí ó dá ilé ẹ̀kọ́ Bíbélì sílẹ̀ nínú Bíbélì. Ṣùgbọ́n nípasẹ̀ èyí láti bẹ̀rẹ̀ sí kọ́ ilé Ọlọ́run títí dé ìgbà ayé Dáfídì tóun náà fẹ́ kọ́ ilé fún Ọlọ́run ṣùgbọ́n tí kò lè kọ́ tó jẹ́ pé ọmọ rẹ̀ lọ èyí tí a ń pè ní ọba Sólómọ́nì. Ṣùgbọ́n lóde òní nígbà tí májẹ̀mú tuntun ti bẹ̀rẹ̀, Jésù Kristi tí gbogbo wa mọ̀ lé ìpínlẹ̀ rẹ̀ kò sọ fún wa pàtó pé a máa kọ́ ilé ìjọsìn kan káàkiri torí pé sínágọ́gù kan ni ó wà. Ibẹ̀ ni Jésù dẹ̀ ti lọ jọ́sìn nígbà tó wá sí ilé ayé yìí. Yálà bí wọ́n ti ṣe ohun tí kò tọ́ ní ọjọ́ náà, nígbà tó débẹ̀ ó lé gbogbo àwọn tó ń tà tó ń rà kúrò ní but nígbà tó lé wọn kúrò ńbẹ̀ torí pé ká sọ pé ó tún ìpìlẹ̀ ibẹ̀ náà ṣe. Ṣùgbọ́n ní òde òní torí pé gbogbo wa ò sí ní ilẹ̀ Ísírẹ́lì, a ti mú ẹ̀sìn káàkiri àgbáyé. Òun ló wá ṣe wípé tó bá mú gbogbo ènìyàn
láti lè sọ pé a fẹ́ máa kọ́ ilé ìjọsìn fọ́lọ́run. Kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run tá a pè, gbogbo ẹni tó ní ìpè láyé, kì í ṣe gbogbo wọn la kọ́ wípé ó gbúdọ̀ lọ ní ìtẹ̀dó. Ìpè mìíràn wà, ó gbọ́dọ̀ wà lábẹ́ ìpè. Ìpè mìíràn wà, ó gbọ́dọ̀ máa wà ní kọ́kọ́ra wọn jọ láti máa ṣe ìpè. Ṣùgbọ́n torí pé a ò gbọ́ ara wa yé, wọn ò tiẹ̀ mọ̀ ọ̀rọ̀ Bíbélì àwọn, wọn ò tiẹ̀ kà á rárá. Ṣùgbọ́n tí wọ́n sọ pé ojú wòlíì ti sọ fún ẹlòmíràn, tí pásítọ̀ ti sọ fún ẹlòmíràn, àbí èèyàn kan wà nínú ìṣòro kan tí ó ń la àwọn nǹkan kọjá, wọ́n bá sọ wípé ó di dandan pé ó ti ní iṣẹ́ ìránṣẹ́ o, ohun tó máa ní láti kà ní láti lọ wá ìtòsí kan, àbí kó lọ rẹ́ǹtì ṣọ́ọ̀bù, àbí kó lọ rẹ́ǹtì yàrá. Ṣọ́ọ̀ṣì ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Kí ló dé wá fà á láyé òde òní tó pọ̀ jù? Nítorí pé owó àti àjẹbánu, àwọn owó pẹpẹ, owó ọrẹ, owó oríṣiríṣi. Ṣé nínú ṣọ́ọ̀bù ni a fẹ́ ṣe tẹ́ḿpìlì? Ẹlòmíràn nínú yàrá tó ń gbé gan ló ṣe ṣọ́ọ̀ṣì. Ẹlòmíràn gan ní àárín ẹ̀yìn ìkùlé. Lóòótọ́ kò síbi tí a ò ti lè bá Ọlọ́run pàdé. Bẹ́ẹ̀ ni Bíbélì dẹ̀ sọ pé kí a má ṣe kọ̀ ìpéjọ apara sílẹ̀. Àìmọye tẹ́ḿpìlì lẹ́yìn àìmọye rẹ̀. Àìmọye ṣọ́ọ̀ṣì gan lẹ́nu ó ní òwò àti jẹ́ ká ti ẹ̀mọ ẹni tó Ọlọ́run pè. Ṣé bí àwọn àgbà tí ayé babalá tí wọ́n ti olórin kan ti kọrin nígbà àwọn ayé àwọn bàbá wa, àwọn èyí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, àwọn bí ajíhìnrere Òjó Adé, àwọn ajíhìnrere Níyì Adédọ̀kun, wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìjọsìn kan tí mi ò fẹ́ dárúkọ. Nínú orin yẹn tán kọ́ ń bẹ̀ pé oyin sáàdù ó dẹni yẹ̀yẹ́. Nígbà yẹn àwọn ilé ìjọsìn wọn ẹ̀bú wà ẹ ṣé káàbọ̀. Bẹ́ẹ̀ ni lóríṣiríṣi àwọn orin yẹn kó o ṣí wọn létí fún àkókò náà. Wọ́n bẹ̀rẹ̀ sí dá àwọn àgọ́ oríṣiríṣi, àgbàlá lóríṣiríṣi kalẹ̀. Ṣùgbọ́n nígbà tí bàbá yẹn pariwo láyé ìgbà yẹn, àwa sì wà ń kékeré ìgbà yẹn. Ṣùgbọ́n ní àkókò yìí báyìí, ṣọ́ọ̀ṣì yẹn kan tó wá tún lè kàn sí. Bẹ́ẹ̀ ni ó dára kí ṣọ́ọ̀ṣì pọ̀ sí lóòótọ́. Ṣùgbọ́n ṣé bí ó ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kẹ́ àpè ṣé wọ́n jẹ́ àwọn ẹni tí a pè lóòótọ́? Ṣé kìí ṣe inú wọn ló pè wọ́n? Ṣé kìí ṣe pé àìríjẹ wọn ló pè wọ́n? Ẹni sùúrù sà. Bóyá tí abẹ́ God bless you. Níbẹ̀ yẹn mo tiẹ̀ fẹ́ béèrè question. Báwo gangan la ṣe lè dá ìránṣẹ́ Ọlọ́run mọ̀ níbẹ̀ yẹn? Báwo ni àwa ṣe lè mọ̀ pé ẹni báyìí ìránṣẹ́ Ọlọ́run ni? Because pastor ti pọ̀ nílé ayé, wòlíì pọ̀, àlùfáà pọ̀ ní ilé ayé tó jẹ́ pé wọ́n dẹ̀ ń sọ gbogbo wọn náà kàn ń sọ tiwọn wá láwọn ń pray. Ẹ̀rí ìfún tẹ́ bá sì rí lórí social media, pastor pọ̀, ìwọ gbàwòsàn ni, gbogbo oríṣiríṣi ni, mélòó léèyàn fẹ́ yà sí. Débi àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé wọn ò tí ì ju bóyá bíi ìmí lè má ti wọ 30 years á ti ní Ọlọ́run pé òun ẹ̀ ti rí wọn táwọn náà ti máa tó dẹ̀ jẹ́ pé àwọn tó tún máa wò wọ́n tán, àwọn tó jù yálà ya wọn bàbá wọn lọ lẹ máa rí tó tún máa ṣe yẹsà fún wọn. Ǹjẹ́ Ọlọ́run ló pè àwọn yẹn náà? Ṣé báwo la ṣe fẹ́ dá èèyàn Ọlọ́run mọ̀? Àti pé bíbẹ̀ ẹ̀ máa bá mi sọ̀rọ̀ pé ṣé obìnrin náà ní ẹ̀tọ́ láti dá ilé ìjọsìn sílẹ̀? Ṣé obìnrin lẹ́tọ̀ọ́ láti dá ilé ìjọsìn sílẹ̀? Sóbìnrin lè lead ìjọ? Àwọn méjèèjì yẹn mo fẹ́ kẹ́ bá mi kó pọ̀. Hallelujah. Hallelujah sir. Lẹ́yìn tí a bá wò ó gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé àwọn ọjọ́ orí kò ní ṣe pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́. Torí pé láti tí a ti fi pè bí ọmọ ọdún 11 sí 12 nígbà tí ó ń ṣe iṣẹ́ ní abẹ́ Élì.
nígbà yẹn ni a pè é ṣùgbọ́n ṣé ọjọ́ tí a pè é yẹn gan ló bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rárá nítorí pé ó kọ́ ẹ̀kọ́ ó tẹríba ẹ̀mí Ọlọ́run sì dé inú rẹ̀ pẹ̀lú àìmọye ìránṣẹ́ Ọlọ́run lóòótọ́ ló gbóhùn Ọlọ́run lóòótọ́ ni Ọlọ́run pè é ṣùgbọ́n lẹ́nu yìí o sílé Mọ́sáyọ̀ rẹ̀ káàbọ̀ tí Ọlọ́run pè tí ó ti jẹ́ pé a jẹ́ ọ̀dọ́ tí a bá ti lọ theology school ẹ̀kọ́ bíbélì ni mò ń sọ ń pa rẹ̀ bẹ́ẹ̀ tí a bá ti ń parí báyìí a fẹ́ lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ a ò ní ìmọ̀ bíbélì sọ pé àwọn ènìyàn mi ṣègbé torí pé wọn kò ní ìmọ̀ nítorí pé àìní ìmọ̀ wọn àìsí ọgbọ́n wọn kò sí ohun kan tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n tó bá ti jáde lọ́nà ìlú tí a jẹ́ pé ẹlòmíràn iṣẹ́ ìránṣẹ́ oríṣiríṣi nínú rẹ̀ a ní olùkọ́ a ní ajínrere a ní àwọn counseling àti bẹ́ẹ̀ ni a ní wòlíì àti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn iṣẹ́ ìránṣẹ́ wọ̀nyí tí a ní ṣé gbogbo rẹ̀ ló jẹ́ pé o gbọ́dọ̀ dúró sí ṣọ́ọ̀ṣì akọrin iṣẹ́ ìránṣẹ́ ajínrere iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ iṣẹ́ ìránṣẹ́ wòlíì iṣẹ́ ìránṣẹ́ káwá lọ sí ṣọ́ọ̀ṣì kan báyìí káwá béèrè pé ajínrere wo ló wà ń bẹ̀ wọ́n lè má ní ajínrere rẹ̀ kan tábà béèrè pé pásítọ̀ mélòó mélòó ń bẹ̀ wọ́n lè ní pásítọ̀ ọ̀pẹ ló ń darí ìjọ pásítọ̀ ìjọ ló máa jáde gẹ́gẹ́ bí ajínrere òun ló máa jáde bí pásítọ̀ òun ló máa jáde bí wòlíì mami ṣé iṣẹ́ gbogbo iṣẹ́ tó lè dá sí nígbà tí a pè Mósè gan tó ń ṣiṣẹ́ tó gbọ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bàbá ìyàwó rẹ̀ wá bá ó ní wọ́n para ọkùnrin yìí pín iṣẹ́ fún àwọn àgbààgbà nítorí pé ìdí yìí tí mo fi sọ pé wọn kò ní ìmọ̀ ìpè ajínrere gbọ́dọ̀ wà nínú ìjọ akọrin gbọ́dọ̀ wà ń bẹ̀ àpọ́sù gbọ́dọ̀ wà ń bẹ̀ wòlíì gbọ́dọ̀ wà ń bẹ̀ àwọn ìpè wọ̀nyí gbọ́dọ̀ papọ̀ sọ́nà kan ṣùgbọ́n torí ó lè wọ̀n bí ojú kòkòrò èmi náà ti tó dájú mi ò fẹ́ ṣiṣẹ́ lábẹ́ bàbá yẹn ìpè ta pè ní wọ́n ní kí wọ́n ṣiṣẹ́ lábẹ́ èèyàn ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ṣé Sámúẹ́lì ò ṣiṣẹ́ lábẹ́ Élì ni Mr. Moro Èlíṣà ò ṣiṣẹ́ ṣé Èlíṣà ò ṣiṣẹ́ lábẹ́ Èlíjà àti àwọn ọmọ ẹ̀yìn méjìlá tí wọn ò ṣiṣẹ́ lẹ́yìn Jésù gan ni ìgbà tí Jésù lọ tán ni wọ́n bẹ̀rẹ̀ sẹ́ ìgbà tí Jésù sì lọ tán gan ẹ̀mí mímọ́ tẹ̀ wá balẹ̀ wọn ní Pentecost ìgbà yẹn gan láṣẹ máa iṣẹ́ tí wọ́n gbà hallelujah sir. lóde òní gan àwọn ní ọjà mọ ẹjẹ tí Ọlọ́run pè tí gbogbo wọn ti jẹ́ wòlíì kalẹ̀ nítorí pé wọ́n ti mọ̀ wípé atúnijẹ́ làwọn ọmọ ènìyàn jẹ́ kí n mọ ìsáàpù kékeré kan nígbà tí ènìyàn bá wà hallelujah sir. pé nígbà tí ènìyàn bá wà tí ènìyàn tó ń lọ ṣọ́ọ̀ṣì kan tán ní kó ajínrere kó lọ ṣiṣẹ́ ìránṣẹ́ mọ́mí ó wà lábẹ́ pẹpẹ tí wọ́n mú sìgá tí wọ́n mú gbogbo tí wọ́n ṣe ìwà èérí kò ní wọ́n fún fún wọn yẹn o ẹ tó gbé báìbù dání gan tó ń lọ sí ṣọ́ọ̀ṣì tiẹ̀ àwa dàdúró a ní dáàdì mo fẹ́ bá yín sọ̀rọ̀ ó mọ̀ bọ́lá tí ní Jésù nínú ayé rẹ̀ a ní ṣọ́ọ̀ṣì wo lẹ́yìn lọ́sà a ní tòsí ń bẹ̀ yẹn
ó ní kí wọ́n máa bìlí pé Ọlọ́run wà bẹ́ẹ̀ á dẹ̀ bá ṣọ́ọ̀ṣì yẹn jẹ́ á ní òun jèrè ọkàn ṣé bí Jésù ṣe jèrè ọkàn nìyẹn Jésù jáde lọ́nà ó lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn wá ibi tó ti ń wàásù gan ṣé ibi ẹgbẹ́ ló ti jèrè àwọn ọkàn wá ọ̀rọ̀ tí wọ́n bá ń gbọ́ tí wọ́n dá ojú ló máa yí ayé wọn padà lóde òní tá a bá gbé ìsọjí kalẹ̀ nítorí owó torí ọlá ká lè gba mọ́tò àìmọye ìsọjí tó wà lóde lónìí ẹ bá ti gbàdúrà débì kan mami yẹn ìwọ tí ogun ilé ń jà tó ò rí lé gbé mami tàbí òkú àìmọye wọn tí wọn ò ti ẹ̀rí lé gbé rárá ṣé wọn ò ní bọ́ ọ̀tá ni àtúntò ẹlòmíràn ní ẹ̀yin tẹ́ni ọmọ ológun tẹ́ wà nínú ìpéjọpọ̀ ẹ̀ ṣé èèyàn kan ló ń jẹ́ tẹ́ni gbogbo wọn á lọ síta ẹlòmíràn ní ẹ máa mú 5,000 máa sáré bọ̀ á ní ohun tó kù sápò ẹ̀ nà sókè níbo ni Jésù ti ṣe èyí nítorí pé a kò ní ìmọ̀ òun ló jẹ́ kí àwọn ènìyàn máa ṣègbé wọ́n ti kọ́wọ́ bọ àwọn èèyàn lọ́pọlọ nítorí owó tí wọ́n fẹ́ rí kò yẹ ká dá àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi mọ̀ ẹja wo orí kan àwọn orí Facebook tí a wọ̀ tí ẹ bá ti rí àwọn èèyàn tó ti ń pariwo àmì tí 2,000 5,000 ti ń wò wọ́n mọ́mí ìgbà tó bá wá rí èèyàn kan bẹ̀ bóyá o gbàdúrà kan ni ó ní nínú rẹ nìkan wà lórí ìkànnì tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí inú ń rún lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́mí ṣé láàárín àwọn èèyàn 2,000 ṣé kò ní sẹ́ni tí inú ń rún nù wọn. àbí o tí ò tiẹ̀ tí ì jẹun léèrè bóyá inú kàrún lásán tí ò tí ì jẹun. a ní ogun ilé bàbá rẹ ló fà ọyá sáré mú 10,000 owó òróró wá. sàkábà ń jẹ. mọ́mí irọ́ ni à ń pa fúnra wa kò sẹ́ni tá a yẹ̀ bí èwò tí ò ní rí tí ò ní gbàgbẹ́ ń bẹ́. tí a ò ní rábùkù rẹ̀. àbí. dájú ìdí nìyí tí ẹ bá mọ ìránṣẹ́ Ọlọ́run mo sọ̀rọ̀ kan lórí program kan mo ní níjọ́ tí tààrà Samuel lọ sí ilé Jésè Ọlọ́run fúnra rẹ̀ tẹ̀lé débẹ̀ ó gbà tó rí àwọn ẹ̀gbọ́n Dáfídì ó wò ó pé ọ ní iye lọ́ba ṣùgbọ́n Ọlọ́run sọ fún pé ìwọ ń wo ojú ṣé èmi Ọlọ́run ń wo ọkàn ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ Samuel béèrè ó ní Jésè ta ló kù nínú ilé yìí àwọn ọmọ rẹ tó kù dà wọ́n ní ó kù kékeré kan wà ó da ẹran wòlíì ò kì í ríran bàìbàì olùṣọ́ àgùntàn gan tó máa kánsẹ́lì ẹ mami tó bá lọ bá pásítọ̀ àìmọ̀ iṣẹ́ tí iṣẹ́ ìránṣẹ́ dáhùn mọ iṣẹ́ tí wọ́n pè wọ́n sí ọ̀tọ̀ níṣẹ́ pásítọ̀ ọ̀tọ̀ níṣẹ́ evangelist ọ̀tọ̀ ní iṣẹ́ àwọn wòlíì lẹ́ni àwọn tí wọ́n pè wọ́n ara ajíhìnrere kan wà orin náà ń kọ tí àwọn tí wọ́n pè àwọn lájíhìnrere tó ń kọrin lẹ́nu tó ń sọ pé ṣàkùṣàkù gbẹ́sẹ̀ sí gbẹ́sẹ̀ kúrò àtẹ̀sùmọ́lẹ̀ ajíhìnrere náà làwọn náà àwọn yẹn tí wọ́n múra bí àwọn ọmọ báálíálì tí àwọn yẹn la fẹ́ pè lájíhìnrere mọ́mí gbogbo ajíhìnrere ò gbọ́dọ̀ bẹ̀rù gbogbo iṣẹ́ tí àwọn ọmọ ẹ̀yìn ṣe kò sí ètò kúkú dáradára ní gbogbo wọn ṣé Stephen tí wọ́n tètè sọ lókun pápá Jòhánù oníbàntísí tí wọ́n bẹ́ orí rẹ̀ gbogbo wọn ni wọ́n bẹ̀rù wọn ò lè ṣiṣẹ́ ajíhìnrere ẹ káàbọ̀ yá àjọ ẹni mélòó ni wọ́n ti jèrè ọkàn rẹ̀ tí lẹ́ni tí babaláwo gan ò tiẹ̀ yí padà láti gba Jésù mo máa ń sọ wípé iṣẹ́ ajíhìnrere làwa ayọ̀ ọba ẹ máa sọ̀rọ̀ mọ́ àwọn kọ́mpì tí wọ́n ta aeroplane ni mami ó lè ṣeéṣe lọ́dún kó má tajọyọ̀ kan lọ ajíhìnrere lè rìn nínú odidi ọdún kan kó má jèrè èèyàn 10
ṣùgbọ́n tó bá rí èrè ọkàn jẹ lọ́dún kan mọ́mì àwọn ọ̀run máa ń yọ̀ sí àwọn ọkàn mélòó lẹ ti jèrè ṣùgbọ́n lélẹ̀ lórí social media lórí àwọn ìkànnì káàkiri bí a ṣe ń gbọ́ tí inú wa ń bàjẹ́ bí wọ́n ṣe ń bú àwọn pásítọ̀ ṣé pásítọ̀ gidi ìwọ́n tẹ ok bẹ́ẹ̀ ṣe pè mí sí kí n wá pè yín lẹ́yìn ẹ sọ fún mi pé ẹ lọ́kọ́ o mo níṣẹ́ ẹ lè fẹ́ pásítọ̀ ni kí ló mú pásítọ̀ láti máa bọ́ ṣòkòtò kó lóun gbókó sórí sẹ́sẹ́mi ṣé ìránṣẹ́ Ọlọ́run la fẹ́ pè yín mọ́mí àmọ́yé ìránṣẹ́ Ọlọ́run míì wà á gbọ́dọ̀ máa sọ gbogbo ẹ̀ síta ni torí pé bíbélì tó bá ti ń ṣubú a gbọ́dọ̀ máa gbàdúrà fún wọn torí Sátánì ẹni ègbé ni. bẹ́ẹ̀ sà ẹ má bínú sà báwo ni títí àwọn obìnrin náà tí wọ́n ń dálé ìjọsìn sílẹ̀ tí wọ́n ń pera wọn ní màmá àjọ àwọn làwọn ní ìjọ tá ń pè wọ́n náà ní prọfẹtẹ́ẹ̀sì ẹgẹ́tì mi ṣé bíbélì náà sọ pé kí obìnrin náà dá chọ́ọ̀chì sílẹ̀ ó dẹ̀ máa sí olórí. bíbélì sọ pé kí obìnrin kó má ṣe ṣe olórí ó wà nínú ìwé Kọ́ríńtì pé kí obìnrin kó má tiẹ̀ súnmọ́ bí pẹpẹ rárá ó ní kóbìnrin má súnmọ́ pẹpẹ rárá tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí láàrin àwọn ìjọ tí mi ò lè dárúkọ nígbà kan sẹ́yìn lọ́dún tó pọ̀ díẹ̀ sẹ́yìn tí àwa ò tí ì dàgbà tóbìnrin bá ní ìpè lóòótọ́ ó gbúdọ̀ ní ọkùnrin tí ó jẹ́ aṣojú. kódà kó ṣe ọmọ kékeré báyìí. obìnrin ò gbọ́dọ̀ sórí ọ̀fẹ́ nílé ìjọsìn ṣùgbọ́n lónìí yìí oríṣiríṣi là ń rí o. ibo wá ní sà ibo wá ní ṣé irú àwọn tí wọ́n ní belief nínú àwọn obìnrin yẹn tí wọ́n ń ṣiṣẹ́ ìṣẹ́gun fún wọn wọ́n ní màmá yẹn ó wàásù ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ rí bẹ́ẹ̀ ó gbàdúrà fáwọn ọ̀rọ̀ ẹ̀dẹ̀ rí bẹ́ẹ̀ ó ń dálé church sílẹ̀ wọ́n máa dáwó ọrẹ dáwó gbá ṣé Ọlọ́run àbí mo lè sọ pé àwọn ní bíbélì míì tí wọ́n ń kà torí ó possible táwọn fi lè pera wọn ní ìyá àjọsìn wọ́n á ti kà á débi tí bíbélì fi ní pé kí kóbìnrin kó má súnmọ́ wájú pẹpẹ débi tó bá dé ibi tí òun bá ń pè ní pẹpẹ débi ká máa sọ pé máa síwájú ìjọ láti lè gbàdúrà ẹ bá mi tàn mọ́lẹ̀ síbẹ̀ yẹn fún àwọn míì tó tún máa mi ò wá láti bà obìnrin mi jẹ́ but mo kàn fẹ́ kó yé wa ni èèyàn lè ní ìmísí dẹ̀ yàtọ̀ sí pé ká ṣáájú church. obìnrin lè ní ìmísí ó lè níṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n kò lè gun pẹpẹ obìnrin lè túni sílẹ̀ ó lè ṣe deliverance ó lè gbàdúrà kàdúrà rẹ̀ ó gbà ṣùgbọ́n Ọlọ́run lè lo obìnrin ṣé àwọn obìnrin tí Ọlọ́run lò tí wọ́n ṣí orí wọn sílẹ̀ tí wọ́n ya cartoon sáyà tí wọ́n ṣé obìnrin tó fẹ́ túni obìnrin tó ń ṣe nǹkan oṣù tó lọ ń gbé bíbélì tó ní bíbélì ẹ jẹ́ kí n parí ẹ̀ síbí orí ọ̀fẹ́ tí a ní ta sọ pé orí ọ̀fẹ́ yẹn là ń ṣìlò ṣé nígbà tí Jésù lọ bí ìgbéyàwó ìyá Jésù ò ṣe ṣiṣẹ́ ìyanu ń bẹ̀ ṣe bóun ló bí Jésù ṣùgbọ́n ó ní gbogbo tó bá ní kókẹ́ ẹ ṣe ní kókẹ́ ẹ ṣe ṣùgbọ́n tá a bá wo bíbélì lẹ́nu wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa wo nípa Dèbórà wọ́n ní olórí ogun ni wọ́n sọ nípa Màríà wọ́n sọ nípa Màríà Magdalene pé ṣe bóun ló kọ́kọ́ rí Jésù bẹ́ẹ̀ ni lóòótọ́ ni ṣùgbọ́n nínú ìrìn àjò tí à ń rìn obìnrin lè wà nínú ilé ìjọsìn ó lè ní ìpè ó lè gbàdúrà fẹ́yàn kí ayé èèyàn ó yí padà ó lè tú ènìyàn sílẹ̀ ṣùgbọ́n kì í ṣe obìnrin tí ò tí ì kọjá 50 years torí in medical line wọ́n sọ pé obìnrin ọmọ 40 years kò ní ṣe nǹkan oṣù ṣùgbọ́n láyé òsìn obìnrin 50 years sì ń ṣe nǹkan oṣù. bẹ́ẹ̀ni ok ẹ má bínú sá ntẹ́ sọ ni pé tó bá dé pé ó ti lé ní 50 years tí kò bá ti ṣe nǹkan oṣù mọ́ ó lè ṣe
àkórí ìjọ kó gbàdúrà ó ti dọkùnrin nìyẹn. ó ti dọkùnrin nìyẹn ó lè gbàdúrà. tó bá dá chọ́ọ̀chì náà sílẹ̀ ńkọ́ tó bá dá chọ́ọ̀chì sílẹ̀ ńkọ́. kò lè gun pẹpẹ kò dẹ̀ lè sọ bíbélì ò sọ pé kóbìnrin gun pẹpẹ. kó gun pẹpẹ bọ̀ tó lè ṣé ẹ ti yí ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ bá mi yànnà lẹ̀ sí ẹjọ́ lórí àwọn obìnrin tó ń dá chọ́ọ̀chì sílẹ̀ yẹn mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ dáadáa díẹ̀. obìnrin lè dá chọ́ọ̀chì ó lè jẹ́ olùdásílẹ̀. bọ̀ tó gbọ́dọ̀ ní ọkùnrin ó máa ẹni tí ó máa ṣe ẹ̀ ń gbọ́dọ̀ lọ́kùnrin tó máa jẹ́ gẹ́gẹ́ bí adarí tó máa wà bẹ́ẹ̀. torí bíbélì sọ pé oníká béèrè kán lọ béèrè lọ́wọ́ oníká má súnmọ́ bíi fi ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́rùn rárá. òun ló jẹ́ kí gbogbo àwọn èèyàn máa rí opportunity láti máa bú kìrìsìtẹ́nì lẹ́nu. Ìsọ̀lá Ṣẹ́gun ẹ káàbọ̀ sà ẹ ṣí ẹṣọ yẹn. tá a bá rí ẹ̀sìn mùsùlùmí ìjọ wo lobìnrin gun núbàrí. mi ò gbọ́ rí mi ò rí rí lájọ tí mo ti dáyé ni o. ìjọ wo lobìnrin tó léwájú tó kírun fún àwọn èèyàn. kódà wọn ti ẹ̀ gbúdọ̀ papọ̀ mọ́kùnrin gan ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tán máa ń wà báwa náà ṣe wà lọ́tọ̀ọ̀tọ̀ yìí. ibo lobìnrin wà tó ń ṣe nǹkan oṣù tó máa lọ mọ́ṣáláṣí kò ṣẹlẹ̀ rí. ṣùgbọ́n tó bá wá sọ wọ́n ní ọlọ́run kan náà là ń sìn. wọ́n pa òfin rẹ̀ mọ́. ṣùgbọ́n tí wọ́n sọ ni pé Élì wọ́n ní Anna wọ sínágọ́gù nígbà tó ń gbàdúrà yes ó wọ bẹ̀ but ṣebí wòlíì wà ń bẹ̀ tó wá gbangba náà lọ́jọ́ náà bọ́kùnrin ni kò sí ibi tí obìnrin ti ṣe adarí ìjọ wọ́n lè jẹ́ olùdásílẹ̀ ni wọ́n kì í darí ìjọ bó ti jẹ́ nìyẹn. all right sir ẹ ṣé sir ọ̀rọ̀ nítán lẹ́nu yín ìbéèrè mi tí mo tún fẹ́ béèrè ni pé ṣé ó yẹ ká lè ṣé a ní ẹ̀tọ́ láti lè dá ìránṣẹ́ Ọlọ́run lẹ́bi láti lè dá wọn lẹ́jọ́. hallelujah. hallelujah sir. bíbélì ní kí a má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ìyẹn ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí rẹ̀ ni pé bíbélì sọ pé ẹni àmì òróró mi ni wọ́n kí ẹnikẹ́ni kí ó má ṣe fọwọ́ kàn wọ́n. ṣùgbọ́n lẹ́yìn tí àwọn èèyàn Títí Láyọ̀ my baby you are welcome ma. wọ́n fọwọ́ kàn wọ́n lóko tí a lè dá àsọtẹ́lẹ̀ lẹ́bi a ò lè dá wòlíì lẹ́bi òróró a ò lè dá òróró rẹ̀ lẹ́bi a lè dá ọ̀rọ̀ ẹnu rẹ̀ lẹ́bi nítorí pé àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ àwọn ìwàsí wọn tí tẹ bá rí pé nígbà tí Sọ́ọ̀lù àti Dáfídì bí Sọ́ọ̀lù ṣe lépa Dáfídì tó bàbá màmá kò fi ọwọ́ rẹ̀ kò fi gbẹ̀mí Sọ́ọ̀lù nítorí pé ó mọ̀ pé ẹni àmì òróró ni ṣùgbọ́n nínú ìrìn àjò tí à ń rìn lẹ́yìn. Simi Tọ́lá ní ẹ káàbọ̀ mà. tí wọ́n lè fi dá àwọn wòlíì lẹ́bi tí wọ́n lè fi dá àwọn ìránṣẹ́ Ọlọ́run lẹ́bi tí a bá wo Bíbélì dáadáa Pọ́ọ̀tù Pílátù ò dá Jésù lẹ́bi àwọn ará ìlú náà dá lẹ́bi ó ní mi ò rí ẹ̀sùn kan lọ́wọ́ rẹ̀ kò rí ohun kankan ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n ní kí ẹ̀jẹ̀ yẹn àwọn ènìyàn yẹn ní kí ẹ̀jẹ̀ Jésù kó wá sí orí àwọn nítorí pé wọ́n náà dá lẹ́bi fúnra wọn ó ní kí èmi dá Bánábà sílẹ̀ àbí kí n sì pa ọkùnrin yìí kí n fi ọkùnrin sílẹ̀ ká kí dá Bánábà sílẹ̀ àwọn fúnra wọn náà bẹ̀rẹ̀ sí pariwo ẹ dá Bánábà sílẹ̀ fún wa wọ́n dá ọlọ́ṣà sílẹ̀ wọ́n pa aláìṣẹ̀ nítorí ìdí èyí ni wípé èèyàn ò gbọ́dọ̀ dá ìránṣẹ́ Ọlọ́run lẹ́bi ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run fúnra ẹ̀ gan tó ń fọwọ́ fa ìyà tó ń fọwọ́ fa àbùkù mọ́mì ìránṣẹ́ tí Ọlọ́run bá pè lóòótọ́
kò ní rìn ní ìrìn àbùkù. God bless you. wọ́n ní apẹni kì í peni fún jẹ̀jẹ́. bẹ́ẹ̀ ni. nítorí tó bá mọ̀ pé ìwà àbùkù ni kó gbàyàwó oníyàwó. ìwà àbùkù ni kó máa bá àwọn akọrin sùn. ṣé èṣù ló lù ọ́ débẹ̀ ni. ìyàwó tiẹ̀ ń kọ́. àìmọye àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé wọ́n kó ìyàwó tó lélẹ̀ ni. Jésù dẹ̀ sọ fún èmi tìrẹ tá a mọ ilé ìpìlẹ̀ rẹ̀. ó lè ìpìlẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ tèmi tirẹ̀. ó ní ọkùnrin kan obìnrin kan ìfẹ́ owó ojú kòkòrò òun ló wá mú gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a máa sọ gbogbo tí ó mú ọ̀rọ̀ ta bá àwọn ìránṣẹ́ Ọlọ́run ènìyàn gidi tó tí ó tẹ́ ń kó gbogbo wa papọ̀ lẹ́ni. bẹ́ẹ̀ ni àìmọye ìránṣẹ́ Ọlọ́run tó ti rí ìdojúkọ lọ́pọ̀lọpọ̀. àìmọye abarapá nínú ìránṣẹ́ Ọlọ́run. àìmọye àwọn bàbá tó wà lórí òkè tí wọ́n dẹ̀ ń gbàdúrà fún gbogbo àgbáyé ṣùgbọ́n wọ́n ti di aláìṣòótọ́ lójú gbogbo ènìyàn nítorí pé àwọn kan wà nígbà tẹ́ bá lọ gbọ́ ìránṣẹ́ Ọlọ́run tó lọ gbé odindi ọmọ. mo sọ kan nínú program ó dẹ̀ gbé odindi ọmọ kò tí ì ju bí oṣù méjì báyìí ní Nàìjíríà níbà ọmọ ọdún kan ó dẹ̀ gbẹ́nu pẹ́pẹ́ rẹ̀ ó dẹ̀ gbé ọmọ yẹn sí lódindi ṣèbí wọ́n mú pépà náà dẹ̀ gbé. ó ga o. ẹjọ́ ṣé Jésù ṣe yẹn ṣé tábà kọ́ńkọ́pù sí irú ìṣẹ̀ránṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ lóòótọ́ nígbà tí wọ́n mú Pétérù àti Sáílà wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́ wọ́n kó sí wọn lẹ́sẹ̀ pẹ̀lú ṣùgbọ́n nígbà tí wọ́n gbàdúrà lóru ìdí ọwọ́ ìdí ẹsẹ̀ já tó bá jẹ́ wòlíì ni ẹ́ lóòótọ́ tó jẹ́ pásítọ̀ lóòótọ́ tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lóòótọ́ èèyàn kan ò lè tàbùkù ẹ kó mú jẹ. láyé. nítorí pé tó bá ké pe òróró orí rẹ̀ láàrin ọjọ́ méje Ọlọ́run ìpè sì dáhùn á dáhùn àìmọye àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti yẹ̀yẹ́ lẹ́nu wọn ò lè dáhùn wọn ò lè ṣe ohunkóhun nítorí pé ọwọ́ wọn gan ò mọ́. Bíbélì dẹ̀ ti sọ wípé ó ní orí pẹpẹ ni ìdájọ́ yóò ti bẹ̀rẹ̀. wọ́n dẹ̀ ti gba ìdájọ́ wọn kí wọ́n tó kúrò láyé nìyẹn. tí ènìyàn bá wá yẹ̀yẹ́ ìránṣẹ́ Ọlọ́run a ò rí pé àbùkù kan wà ń bẹ̀ rárá òun àtọlọ́run rẹ̀ ni àtẹni tó ń bú u náà pẹ̀lú. ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni máa rọ gbogbo ènìyàn tó ń gbọ́ mi. ẹ má máa tẹ́ ẹ ò bá rí Bíbélì níwádìí ohun gbogbo dájúdájú kó o di ètò. kí a di eléyìí tó ń jẹ́ òdodo. tó jẹ́ òtítọ́ bẹ́ẹ̀. nípasẹ̀ tí ò bá rí òtítọ́ pé ìránṣẹ́ Ọlọ́run kan pé n tó ṣe rèé tó rẹ̀ rí òtítọ́ lóòótọ́. fúnra rẹ̀ yàtọ̀ fún tán ń gbé kiri. ẹ má bú wọn. yàtọ̀ fún pé nǹkan tán ń gbé kiri tí wọ́n fún rẹ̀ gangan rí báyìí tó ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ tó bá ti ní ẹlẹ́rìí méjì mẹ́ta. tó ní ẹ̀rí ẹ̀. ṣùgbọ́n ká bá sọ pé ń gbéṣẹ́ fún yàn kan pé kó lọ bú ìránṣẹ́ Ọlọ́run. pé ìtò ṣe rèé wọ́n mú tọ̀ wá. mọ́mì béèrè dáadáa. kó o tó bá wọn kọ́mẹ́ǹtì bí àbí kó o dájọ́. dájọ́ ń bẹ̀ torí pé kí ẹ̀gún yẹn má bá wá. ẹ̀gún tí wọ́n sọ lọ́jọ́ kìíní àná pé jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn wá sí orí àwọn. ẹ̀gún yẹn máa wá sórí ìran ẹni tó bú wọn. torí nígbà tá a pa Jésù nígbà yẹn àwọn kan sọ pé kí ẹ̀jẹ̀ yẹn wá sí orí àwọn. ẹ̀jẹ̀ yẹn dẹ̀ wá sórí wọn. ẹni tó fi Jésù wọn gan. bẹ́ẹ̀ ni ó pokùnso lásìkò. ó pokùnso ni. òun ló jẹ́ kẹ́ ẹ rí lóde òní tí gbogbo rádaràdà ń ṣẹlẹ̀. nítorí pé wọ́n ti tàbùkù àwọn bíi òróró. àìmọye abúlé mi tó jẹ́ pé ẹ̀gún náà ń bá àwọn ìran jà. nígbà tí wọ́n bọ̀ òrìṣà láyé ìgbà yẹn wọ́n ti pa àwọn ìránṣẹ́ náà tán lọ wàásù ní abúlé wọn. wọ́n ti rì wọ́n bọlẹ̀ sídìí òrìṣà wọn. ṣùgbọ́n májẹ̀mú tí ìránṣẹ́ Ọlọ́run yẹn sọ nígbà yẹn kò kan ti pásítọ̀ kò kan wòlíì tó bá jáde nínú ìlú bẹ́ẹ̀ o.
ẹ̀gún inú ẹ̀jẹ̀ ni ó sì gbọ́dọ̀ já irú ẹni bẹ́ẹ̀ àfi tó bá ní Kristi ló kù. Ló tó máa bọ́. ìdí nìyí tí Bíbélì fi parí pé wádìí ohun gbogbo dájúdájú. Kò délé tó ń ṣe òdodo mú. Kò di ètò ṣe òtítọ́ mú. Ó ní lọ́ra láti gbọ́. Jára láti fèsì. Ó ní kò sì ṣọ́ra láti fèsì. ìdí nìyí tí gbogbo èèyàn gbọ́ tí ọ̀rọ̀ yẹn ṣe rí bẹ́ẹ̀ o. God bless you sir, ẹ ṣé gan sir. Ìbéèrè kan tó tún kù tí mo fẹ́ sọ ni pé ǹjọ́ yẹ kí àwọn ìránṣẹ́ Ọlọ́run máa mú ẹbọ mọ́ ìpèsè mọ́ bóyá ká fi ẹbọ ká tó lè túni sílẹ̀ nínú ìdè àbí ká mú àbẹ́là tàbí á mú orí eku mórí ẹja mú nǹkan dúdú ká tó lè túni sílẹ̀ kúrò nínú ìwòsàn àbí nínú ìdè àìsàn àbí nǹkan kan. Nǹkan yẹn mo fẹ́ béèrè ńbẹ̀ pé ṣé àdúrà ò ṣiṣẹ́ mọ́ ni tí àbá tí fi ẹbọ kún ṣé kò lè ṣiṣẹ́? Mo fẹ́ kẹ́ bá mi yànnàná ibẹ̀ yẹn náà. Hallelujah. Hallelujah. Ṣé ẹ rí ìbéèrè tẹ́bìrẹ̀ inú mi dùn sí ìbéèrè yẹn lọ́pọ̀lọpọ̀. Ṣé ẹ rí lóde òní ìbéèrè yẹn pín sí méjì mọ́. Ṣé ẹ rí àwọn ogun kan wà ogun kò ṣeé ṣe ìyẹn dúró. Ogun pé ká máa fi ẹran àgbò àgùntàn bọ gbogbo pé kí a tó ṣe ìràpadà fẹ́nìyàn. Èmi ò tàbùkù ìjọ kankan o ṣùgbọ́n Jésù ti kú fún tèmi tìrẹ náà. Bẹ́ẹ̀ni. Ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Kò tún sí ohun ẹbọ kan àbí ohun ètùtù kan ètò tún di orúkọ Jésù lọ. Tá a bá padà sí Old Testament lóòótọ́ ni wọ́n ṣẹbọ kí wọ́n tó sin Ọlọ́run. Tí Ọlọ́run bá ní kẹ́ ẹ lọ pa màlúù méjì ká tó jẹ́ wọ́n lè ní ká lọ fi àgùntàn ká fi ṣèrúbọ. Ṣùgbọ́n tí a bá wo nígbà tí a fẹ́ wo ọ̀tẹ̀ Námánì sàn wọn ò sọ pé ká lọ mú ohun kankan wá. Ó ní kó lọ wẹ̀ nínú odò ni. Nínú odò yẹn dùn wọ́n. Nígbà tẹ́tẹ̀ rẹ̀ sàn tán ó kó ẹrù àti ohun gbogbo wá. Bẹ́ẹ̀ni nígbà tó rí pé ìwòsàn dé bá ntara rẹ̀ yá ó lọ fìyẹn ṣèdúpẹ́. Kò dẹ̀ gbà. Ó lòun ò ní gbà. Kò gbà. Líásì tó gbà gan wọ́n ní kí ẹ̀tẹ̀ yẹn kó padà sí lára. Kí ẹ̀tẹ̀ yẹn padà sí. Kí ni wá lóde òní tó jẹ́ pé tá a bá ti ẹlòmíì gan odidi ènìyàn náà fi bọ orí. Ó ga o. Mọ́mì ìwà òkùnkùn èṣù ló ń tàn wọ́n. Èṣù ni wọ́n ń bọ́ a ò lè sọ pé Ọlọ́run. Ẹ jẹ́ kí n tún lọ sí pàṣẹ kejì. Èyí tí mo sọ pé ogun kò ṣeé ṣe. Ṣé tí ènìyàn bá fún ẹ bá ti sọ wípé bóyá gàrí mi ò ní fi gàrí kan ẹnu mi tí màá fi kú. Ó parí. Kò yẹ kí èèyàn máa sọ irú ọ̀rọ̀ yẹn jáde. Bóyá màálù ni mi nífẹ̀ẹ́ nù kan mi kan màálù kí n tó kú. Bóyá ẹlòmíà ní mi ò ní jáde yẹ kí n tó kú. Májẹ̀mú àfẹnudá. Tó ń fẹnu rẹ̀ dá yẹn. Májẹ̀mú àfẹnudá. Ó lè wá jẹun gangan ní èṣù. Ní àwọn òkùnkùn àwọn alọ́fẹ́gun yẹn sí pamọ́ sínú rẹ̀. Wọ́n á wá sọ wípé tí o sọ pé ò ní jẹ yẹn láyé ó dìjọ́ tó o bá jẹ nǹkan yẹn. Bẹ́ẹ̀ ni kárẹ̀ tó sàn. Kí lágbájá yìí ó tó wò sàn. Òun náà láti sọ pé ogun kò ṣeé ṣe. Ìyẹn náà lè mú ẹbọ dání. Hallelujah. Hallelujah. Ìyẹn wá ní ká ẹ wá lọ pò díndín màálù. Àbí? Èyí tẹ́ tí wòlíì bá ríran lóòótọ́. Ẹ jẹ́ kí tẹnìkan ṣẹ̀ sáǹpù. Ó sọ pé ìyá òun ó lòun ò ní kúnlẹ̀ kí wọ́n tó máa fi kúrò láyé. Kí ni ìyá rẹ̀ ṣe fún? Ó ní kó má fẹ́ ọkọ kan. Ẹni tó wá lọ fẹ́ bóyá kò wá rí ṣe nílé ọkọ yẹn dáadáa. Ó wá sọ pé tí ìyá òun ṣe yẹn òun ò ní fẹsẹ̀ ń kúnlẹ̀ kí. Ẹ wá gbọ́ nígbà tí ò wá kí ìyá ìgbà tó ṣe ìyàwó tí ò kí kankan. Àwọn òkùnkùn dẹ̀ ti wá fi síbẹ̀ wípé
ó dijọ́ tó bá kúnlẹ̀ kí ìyá rẹ̀ kó tó rí ọmọ bí. Tó bá tán. Ó dẹ̀ ti lo 18 years nílé ọkọ. Ẹni tó ti fẹ́ ọkọ láti ọmọ ọdún 20 years. Ó ga o. Ẹ bá ń fi 18 years mọ́. Ó ti ń lọ bí 40 something years old. Tó bá jẹ́ pé kóyá kò ṣe nǹkan oṣù tí ó fẹ́ lọ́mọ láyé. Ìyá arúgbó gan dẹ̀ ti darúgbó ti fẹ́ máa lọ sọ́run. 30 nù. Ṣùgbọ́n níjọ́ tó wá sórí òkè. 38. Ọlọ́run tú àṣírí ogun yẹn. Àwa sọ pé kí ló dé tó kí ìyá rẹ̀. Ó lóun ò ní kí wọn láyé. Àní tó ò bá ti kí ìyá yẹn. O ò lè bímọ o. Ló bá tán. Ìyá yẹn dẹ̀ sọ fún ìyá yẹn wọ́n náà wá tó wá dá májẹ̀mú. Ó ní lágbájá gbọ́dọ̀ kí mi kí n tó kúrò lórí ilẹ̀ ayé. Ó parí. Ẹ wá wo ogun kò ṣeé ṣe nínú ayé àwọn méjèèjì. Nígbà tí àdúrà wa tónú àdúrà, ìdè yẹn já obìnrin yẹn lọ kí ìyá rẹ̀. Ẹ̀gbọ́n tó ṣiṣẹ́ yẹn o. Ìyáálé ìyá rẹ̀ dẹ̀ bú sínú gbé nínú yàrá. Ó ní ta ló sọ ìtumọ̀ èyí fún ọ. Èmi ti parí iṣẹ́ pé ò ní bímọ láyé. Ó ti fún mi ní májèlé jẹ. Ẹnìyẹn dẹ̀ ṣe kí ni o, ìyá yẹn dẹ̀ kò lọ́jọ́ méjì ó dẹ̀ kú. Ìyá rẹ̀ gan ò lọ́jọ́ kejì tóun fi kúrò láyé. Obìnrin tí mo sọ fún ẹ ti bímọ méjì báyọ̀. Ẹ wá wo ọmọ tó yẹ kó ti bí kó ti máa jèrè ọmọ. Ó ṣe wà ń tọ́jú ọmọ ìkókó báyìí. After 38 years. Ó ti lọ ilé ọkọ mẹ́ta nínú ìrìn àjò tí mo sọ yìí. Ìgbà tí ò bá bímọ ọkọ rẹ̀ máa sáfẹ́ lómi. Àbí? Ìdí rẹ̀ ẹlòmíì máa fi fẹ́ sẹ́nu pé láyé òun ò ní fẹ́nu kan àgbò. Ẹlòmíì lóun máa fẹ́nu òun ò fẹ́nu kan màálùú. Èyí tó ò ní jẹ mọ́ sọ fún ènìyàn. Àbí? Jọ́pọ̀ wà nínú ẹ̀. Bí Ọlọ́run bá sọ pé inú mi bàjẹ́ torí pé mo dá ènìyàn. Ènìyàn tọ́lọ́run dá fún ara rẹ̀ nìyẹn o. Ogun yẹn lè wáyé o. Kó dé pé bẹ́ẹ̀ tí wòlíì bá rí lóòótọ́. Ó ṣeéṣe kan ní bóyá torí òun ò jadìyẹ. Wọ́n ní kó lọ ra adìyẹ nínú yàrá rẹ̀. Wọ́n ò ní kó gbé wá sórí pẹpẹ ká máa gé o. Wọ́n ní nǹkan tí wọ́n bá rí pé lọ ṣe nínú yàrá rẹ̀. Lọ padìyẹ kó jẹ́ wọn ò ní ó fi bọ́rí. Ṣùgbọ́n tó fẹnu rẹ̀ sọ ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀. Ìyẹn ò sí nínú ẹbọ. Ok. Ẹ ṣé sà. Tí mo fi sọ pé ọ̀nà méjì nìyẹn. Ok. Ẹ ṣé gan, God bless. Ọlọ́run á fún yín ní agbára sà. Ẹ jẹ́ kí n sọ ìbéèrè mi kan tí ó kù. Mo fẹ́ kẹ́ bá mi sọ nípa ìdámẹ́wàá yẹn. Ǹjọ́ yẹ kí àwọn ìránṣẹ́ Ọlọ́run máa gba ìdámẹ́wàá? Àti pé ǹjọ́ yẹ kí ẹni tó bá pera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ṣé kò yẹ kó ní iṣẹ́ àdáni tiẹ̀ fúnra rẹ̀? Ṣé owó ìdámẹ́wàá tí wọ́n dà bí àti ọrẹ àbí nǹkan kan yẹn àti owó tó ń dánú ṣọ́ọ̀tì ló yẹ kí wòlíì àbí pásítọ̀ àbí nǹkan kan gbójúlé, kò yẹ kí wọ́n ní iṣẹ́ tiwọn fúnra wọn? Mo fẹ́ kẹ́ bá mi tọ̀nàná sí lórí ìdámẹ́wàá àbí nǹkan kan yẹn. Lóòótọ́ ni Bíbélì sọ pé nínú ìwé Málákáì 3:10 wọ́n ní ẹ mú ìdámẹ́wàá sílé Olúwa kí oúnjẹ kí ó bá lè wà níbẹ̀. Ó ní ẹ̀yin ti jà mí lólè tá a bá wò ó lókè látòkè. Ó ní ẹ̀yin ó sọ pé ẹjà òun lólè ni o. Ṣùgbọ́n nígbà tó ní ká mú ìdámẹ́wàá wá sílé Ọlọ́run yẹn kó oúnjẹ bá lè wà ńbẹ̀. Mọ́mì, kí ilé Ọlọ́run má bàa ṣòfò. Ṣùgbọ́n láyé òde òní, àwọn wo ló tẹ́ ní ẹ̀tọ́ sí kí wọ́n gba ìdámẹ́wàá? Ta ló lẹ́tọ̀ọ́ sí? Bíbélì sọ pé wọ́n sọ pé àwọn ọmọ Léfì. Ṣùgbọ́n torí pé a ò sí ní Ísírẹ́lì, a ò sí ní àwọn ìlú wọ̀nyẹn mọ́. A ti sọ̀kalẹ̀ sí Nàìjíríà, ìsìn ti káàkiri. Lóòótọ́ a ti ń tẹ̀lé nípa Bíbélì náà. But ìdámẹ́wàá tí a mú wá sílé Ọlọ́run, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ṣé pásítọ̀ tí ò ti ju 18 years tí ò ti ju 20 years tó ní òun ti fún. Thank you, say network yín báyìí.
ẹ má bínú ó dàbí pé bóyá nẹ́tíwọ́ọ̀kì wọn ni ó sáré sá lọ, ẹ má bínú. Ẹ jẹ́ kí á pè wọ́n padà kí wọ́n lè padà sí orí ibi tí wọ́n wà. Ẹ má bínú sà. Ó ga ọ́. Mo rí i pé ẹ̀yin èèyàn mi ẹ̀ ń gbádùn ètò wa sà. Bóyá kẹ́ bá mi comment kí n lè gbé yín padà sí orí live sà, because mo try láti gbé yín padà ń bí. Tàbí kẹ́ bá mi join ẹ̀, kẹ́ bá mi ẹ ṣé gan. God bless you sà. Ẹ ṣé sà. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa, ó ṣeé ṣe kó jẹ́ pé nẹ́tíwọ̀kì wọn ni ó sá kúrò níbi tí ó wà. Ẹ sá mọ̀rọ̀ Nàìjíríà, nẹ́tíwọ̀kì Nàìjíríà ó máa ń ṣe ségesège bẹ́ẹ̀ ti mọ̀ ìlú tá a ti wá, ìlú wa yìí náà ni. ó ń connect lọ́wọ́, ó ń reconnecting. Ó dàbí pé n ló fà á tí, because mo rí i pé ẹ̀yin èèyàn mi ń gbádùn program yẹn dáadáa. Ẹ dẹ̀ ti ń rí àwọn ẹ̀kọ́ kan àti kejì, ẹ ti ń rí i kọ́ nínú àwọn ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Bẹ́ẹ̀ ti lè mọ̀ páwo kì í hèrà tí ò lọ́mọ nú. A gbọ́dọ̀ máa fojoojúmọ́ jà, a dẹ̀ gbọ́dọ̀ fi máa bú ni. Tí ọ̀rọ̀ tá bá need láti lára wa lọ́yẹ̀, ká lára wa lọ́yẹ̀ tó bá lè wáyé. Sà, mi ò mọ tó ṣe nẹ́tíwọ́ọ̀kì yín ò ṣe ti wà, ẹ jẹ́ kí n pè wọ́n níbí báyìí. Ẹ má bínú. Ẹ jẹ́ kí n wò wọ́n wò ń bí, because ó ń reconnect ń bí báyìí. Mi ò dẹ̀ rò bóyá mi ò rí wọn. Bóyá nẹ́tíwọ́ọ̀kì wọn, bóyá fóònù wọn dẹ̀ ti kú, bóyá náà ti tán lórí ẹ̀. Mi ò rò bí wọ́n wà online gan. Wọ́n dẹ̀ pé wọ́n ti kúrò online. Àbí nẹ́tíwọ́ọ̀kì wọn yẹn wọ́n wà online but nẹ́tíwọ́ọ̀kì yẹn kò ṣe. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa o, ẹ má bínú. Ṣé mọ̀, ìbéèrè bóyá ẹ̀yin lè ní ìbéèrè kan àbí kejì ni mo ṣe fẹ́ kí so that tán bá parí ẹ̀, though àwa ní prayer kan ní 9. Mo ń connect yín sà, mi ò mọ tó dé. Wọ́n ń fún mi ní message ẹ̀ pé nẹ́tíwọ́ọ̀kì wọn ni ò jẹ́ kó connect. Nẹ́tíwọ́ọ̀kì wọn ò connect ni. Sorry everybody. Tá bá rí ìbéèrè kan àbí méjì tẹ́yin náà fẹ́ sọ, bóyá kẹ́ bá wa kọ àwọn ìbéèrè yẹn ní méjì àti mi ní fẹ́ káwọn ìbéèrè yẹn pọ̀. Bóyá ẹ̀yin náà ní àwọn ìbéèrè kan tẹ́ ẹ lè béèrè lọ́wọ́ wọn. Bí àwọn nǹkan tó máa ń rú yín lójú níbi ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí, àbí àwọn nǹkan míì tẹ́yin náà lè ní ìbéèrè sí. Màá fẹ́ kẹ́ ẹ fi ìbéèrè yín ránṣẹ́ síbí. Sir, màá fẹ́ kẹ́ ẹ join mi because mò ń pè yín, ó ń sọ fún mi nísìnyí pé ẹ sí ní live. Màá fẹ́ kẹ́ ẹ padà wá sórí live, kẹ́ ẹ join mi. Ẹ jẹ́ kí wọ́n pa fóònù wọn kí wọ́n tún tàn. Àbí Nàìjíríà náà ni. Ẹ sá mọ̀, ọ̀rọ̀ ìlú wa yìí, ọ̀rọ̀ ìlú wa ó lẹ́tìkẹ́.
Ìsọ̀lá Ṣẹ́gun, mo rí pé ẹ̀yin gan ń gbádùn rẹ̀. Tèmiládé Ẹ̀jẹ̀ Jésù, mo rí pé ẹ fẹ́ pè lẹ́ẹ̀kan. Ó gbé yín sí kámẹ́rà. Ohun tó dẹ̀ fi gbé yín sí kámẹ́rà ni pé tẹ́ bá ń pẹ́ ẹ fẹ́ ṣe kámẹ́rà, ẹ fẹ́ káwọn èèyàn rójú yín, ẹ máa fi fóònù yín sí back. Ibi kámẹ́rà yẹn máa tẹ̀ sódà tó máa só ẹ̀yìn, kò ní lè só ojú ti yín. Bó bá yẹ pé nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe nìyẹn, ẹ máa tẹ̀, ó máa dojúkọ ẹ̀yìn. Tàbí kẹ́ ẹ fi nǹkan lé ojú front camera yín yẹn so that a lè cover yín ní tẹ́ bá fẹ́ sọ, a dẹ̀ máa gbọ́ tẹ́ bá fẹ́ káwọn èèyàn rí ojú yín. Sir, mo fẹ́ kẹ́ ẹ join mi padà sir, because mò ń pè yín. Wọ́n ń sọ fún mi pé ẹ sí lórí live. Ẹ sí níbí, no answer from video request. Ẹ request fún mi sir. Bó tilẹ̀ jẹ́ pé à ń gbádùn ètò yẹn, à ń gbádùn ẹ lọ but nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ tiwọn ó ti ń àti ẹ̀tún ní a ní prayer ní 10 Nàìjíríà ní 9 o'clock. Mi ò mọ ohun tó ṣe wọ́n. Ṣé dádì wà ní online báyìí? Ó dàbí pé bóyá ibi tí a máa change ẹ̀ tí wọ́n fi máa padà dé because mi ò rò bí wọ́n wà ní. Ó dàbí pé fóònù wọn yẹn bóyá mi ò mọ ohun tó ṣe, bóyá nẹ́tíwọ́ọ̀kì wọn dẹ̀ ni ló lọ pátápátá. Mi ò rí wọn pè. Kò wọlé ń bí. But mò ń wò wọ́n online, mò ń rí wọn tán wọlé but kò connect lórí fóònù mi. Mo ti ń try láti pè wọ́n látòrí messenger but kò wọlé because wọ́n ní wọn sí ní. Ẹ má bínú. Ṣé ẹ̀yin fẹ́ dá sí ni network? Bẹ́ẹ̀ ni mo rí pé network wọn ló ní problem because mo rí wọn wà online but network yẹn ò jẹ́ kí kinní yẹn land. So ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ mi. Mo rí pé Tèmiládé Ẹ̀jẹ̀ Jésù, ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ ni àbí bóyá ẹ̀yin náà fẹ́ bá wa dá sétò, ẹ fẹ́ pè wọlé, bóyá kí n hard yín but ẹ máa fi nǹkan bo ojú kámẹ́rà yín yẹn. Ẹ lọ wá bóyá bí pépà kékeré kẹ́ fi cover ojú kámẹ́rà yẹn. Because mo rí pé ẹ̀yin lẹ kọ́kọ́ send request but mi ò rí yín kẹ́ pè tẹ́ bá lọ́rọ̀ tẹ́yin náà fẹ́ sọ. Kò sí nǹkan tó lè ń bẹ̀. Mo lè join yín sí kámẹ́rà so that ẹ̀yin náà máa lè sọ̀rọ̀ méjì kan tẹ́ fẹ́ káwọn èèyàn kọ́ lọ́gbọ́n nínú ẹ̀. Ẹ má bínú. Nẹ́tíwọ́ọ̀kì wọlé ò dáa o. Ẹ má bínú, àwọ̀ ni mò ń wòye but kò connect. Nẹ́tíwọ́ọ̀kì dádì ló ní fault because ó dà pé because mo rí wọn online but nẹ́tíwọ́ọ̀kì wọn kò gbá múṣémúṣé. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ó lẹ́tìkẹ́ díẹ̀. Ó lẹ́tìkẹ́. Ṣé wọ́n ti dé? I'm very interested. Okay. Bẹ́ẹ̀ ni nínú ìdá mẹ́wàá yẹn. Okay. Nẹ́tíwọ́ọ̀kì wọn àwa la wà á rí wọn báyìí. Okay ma. Àwọn ni nẹ́tíwọ́ọ̀kì wọn ló ti sá lọ báyìí. Àwọn dẹ̀ wà online but nẹ́tíwọ́ọ̀kì wọn kò ṣe. Ẹ jẹ́ ká fi bóyá kí jẹ́ kí n play orin díẹ̀ kí n pè wọ́n direct. Too much music at gofreshnow.com. Sorry. Orí ìdá mẹ́wàá yẹn náà la máa fi sí. Bí a bá ń jẹ, bí a bá ń jẹ.
bí a bá ń fi tan ewúrẹ́ jẹ ká o. Ká má gbàgbé pé àti kó lájẹ láyé o. Bí a bá ń jìyà, bí a bá ń bomi, bí a bá ń lo ní ojú àmúsàn. Ọ̀rọ̀ rẹ̀ wo ara mi. Ẹ má gbàgbé pé àti kó lájẹ láyé o. Alóore máa sọ̀rọ̀ fún mi. Ẹ wò nẹ́tíwọ́ọ̀kì yẹn kò wọ́n sí nẹ́tíwọ́ọ̀kì wọn kò ṣiṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ wọn yẹn ti sá lọ bóyá dátà wọn dẹ̀ ló tán because prayer 10 yẹn mi fẹ́ miss prayer 10 mi fẹ́ ká miss prayer 10 gan because àwa àbí 9 a sì ní prayer kan ní 9 náà dẹ̀ ló ti fẹ́ lu yìí mi dẹ̀ tí ì rí wọn kí wọ́n wá sí online ẹ jẹ́ kí n máa bá ètò mi lọ síbi gbogbo àwọn nǹkan tèmi náà fẹ́ ṣe lénìí so lórí ìdá mẹ́wàá yẹn bóyá tí wọ́n bá padà join wa wọ́n á bá wa yànnàná lórí ọ̀rọ̀ tí ibi tá a bá dé so mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ náà lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó ń lọ bóyá kí n dẹ̀ fi àwọn kí n má papọ̀ mélé kí n padà wá bóyá mo lè sọ yẹn ní ọ̀la mo lè sọ yẹn lọ́la kí n má papọ̀ tàbí mo dẹ̀ padà lè jáde mi fẹ́ mú fracas mọ́ eléyìí tó wà ńlẹ̀ because mo sì ní àwọn nǹkan kan tó rú mi lójú díẹ̀díẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tí a bá ní a nífẹ̀ẹ́ èèyàn dénú ǹjẹ́ ó yẹ kí ká máa sọ̀rọ̀ àbùkù tó bá jẹ́ pé lóòótọ́ mo nífẹ̀ẹ́ lágbájá ǹjẹ́ wá yẹ ká máa mú àwọn ọ̀rọ̀ àbùkù àwọn ọ̀rọ̀ àlùfàǹsá àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká sọ ǹjẹ́ ó yẹ ká máa mú bá irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan tí mo fẹ́ mú mọ́ ọ̀rọ̀ tí mò ń sọ nìyẹn torí ìdí ni wípé nígbà tí ènìyàn bá ní ọmọ lágbájá ni mí mo lè kú nítorí ẹ̀ mò ń fáìtì fún mò ń jà fún so wá yẹ ká máa fi a fẹ́ sọ láti ẹnu but nípa fífi ọwọ́ kọ nǹkan sílẹ̀ àfi ń kọ káàkiri lé lórí débi wípé àfi ń sọ̀rọ̀ bú ẹnìyẹn but mo máa ń rí nírí wípé púpọ̀ nínú àwọn ènìyàn wọn kì í rí nǹkan tí àwọn èèyàn bá ṣe ṣùgbọ́n ẹni tó bá sọ tiẹ̀ jáde ń láráyé máa ń gbámú òun ni aráyé máa ń bú but àwọn ènìyàn wọn kì í rí nǹkan tí wọ́n ń sọ kiri ni tó máa mú mi sáré lọ sí ọ̀dọ̀ àwọn kan tí mo rí pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lánàá tó bá ṣeé ṣe tí n bá lè sọ̀rọ̀ mo sì máa interview bíi méjì nínú wọn láti béèrè nǹkan kan tí ìjà bá dé tí a bá ń jà kò yẹ ká tìtorí pé à ń jà tí àṣírí bá wà lọ́wọ́ wa ká wá tìtorí wípé ìjà yẹn ṣẹlẹ̀ ẹni tá a ti pè lẹ́ni àpọ́nlé tẹ́lẹ̀ tí a ti ń pọ́nlé bẹ́ẹ̀ dẹ̀ ní tá lẹ́ni ọ̀wọ̀ ni ká wá tìtorí pé ìjà ṣẹlẹ̀ ká wá máa wọ́rú ẹ̀dá bẹ́ẹ̀ nílẹ̀ ká máa sọ̀rọ̀ sírú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn nílẹ̀ gẹ́rẹ́gẹ́ ǹjọ́ yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ǹjọ́ yẹ kó wáyé gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí torí pé fún kíni ilé ayé tá a wà yìí ó gbà jẹ́jẹ́ àti pé ǹjọ́ yẹ kí a máa ba ọjà ara wa jẹ́ torí wípé à ń jà ká wá máa sọ pé lágbájá ọjà tó ń tà ọjà yẹn ò dáa ẹ má ra ọjà lọ́wọ́ rẹ̀ ọjà rẹ̀ ò sí hàn kémi náà ẹni tó yẹ pé èmi gan ti bá polówó ọjà rí èmi gan ti sọ̀rọ̀ nípa ọjà ẹ̀ rí kó wá di pé èmi yẹn gan kí n wá máa bẹ̀rẹ̀ sí ní fi ẹnu ba ọjà ẹnìyẹn jẹ́ kí n wá máa lọ sọ pé èmi náà ti ń tarú nǹkan tó ń tà yẹn ẹ wá rà lọ́dọ̀ mi
òun rèé mo ti ń tà á, ẹ má lọ sọ́dọ̀ ẹnìyẹn mọ́ nítorí pé ìjà wáyé. Ṣé tí ìjà bá wáyé tó yẹ ká máa ṣe ìkà fúnra wa, ká máa gbàjẹ lẹ́nu ara wa torí wípé à ń sọ̀rọ̀, torí wípé a fẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ wa, a fẹ́ kí wọ́n kórìíra ẹnìyẹn. Ìjà tí wọ́n ti jà léni, ẹni tí wọ́n ti fight fún, ẹni tí o ti pariwo lé lórí, tó o ti sọ̀rọ̀ lé lórí, tó yẹ pé o fẹ́ kú fún, ìwọ gan ti ṣépè, o ti ṣàdúrà láìmọye ìgbà fún àwọn tó bá kórìíra irú ìṣẹ̀dá bẹ́ẹ̀. Ǹjọ́ wá yẹ kí kó wáyé láti sọ wípé kírú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kó ṣẹlẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. So kò yẹ kírú àwọn nǹkan báyìí kó wáyé. Ó ṣeéṣe kó jẹ́ pé bóyá màá padà wá, because mo ní mi ní fẹ́ fi fracas mọ́ ọ̀rọ̀ tá à ń sọ lórí ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. So bóyá màá padà wá ní alẹ́, tàbí màá padà wá, because mi ní fẹ́ join ẹ̀ mọ́ eléyìí. Ó dàbí pé dádì ti wà ní on. Dádì, mo rí wọ́n fún mi ní mẹ́sẹ̀gì nísìnyí, tẹ́ bá ti wà ń bẹ̀, màá fẹ́ kẹ́ ẹ join live broadcasting sir. Broadcast màá fẹ́ kẹ́ ẹ join so that màá lè put yín sí níbí báyìí sir. Tẹ́ bá ti wọlé ẹ join mi níbí so that kí n lè join yín kẹ́ lè bá wa parí, because àwọn èèyàn ready. Sọlá Olódìméjì Saheed, at the tithe is on 10% of your income given to your local church, and many Christian and Jew practice it a part of their faith. Yeah, mo máa bá wa sọ torí mi ò gbóyìnbó, bẹ́ẹ̀ ti mọ̀ pé mi ò kàwé, àwọn ni wọ́n bá ń sọ gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́. Dádì sir, màá fẹ́ kí ẹ join mi padà ní orí live sir, so that a máa lè, wọ́n ní data wọn ló tán, wọ́n ti wá láwọn ti lọ bá mi load, wọ́n ti lọ load card mi. So because message wọn, mo rí message wọn nísìn, wọ́n ní data wọn ni message wọn wọlé. I'm doing okay. All right sir, can you join me now? Yeah, wọ́n máa join mi nísìn, because mo rí pé wọ́n ní data wọn ni ó tán. Ẹ mọ̀, ẹ má bínú sir, Ọlọ́run á pèsè níbi kíkún inú ẹ̀ lọ́lọ́run ti máa pèsè. Ẹ join mi ní ibi, ẹ wọlé ni, ẹ máa wọlé sórí live. Tẹ́ bá ti wọlé sórí live, màá rí yín so that màá lè add yín pẹ̀lú, so that ẹ máa bá wa. Okay, wọ́n ní I'm coming ma sir. Ẹ̀yin náà ṣe sir, wọ́n ń bọ̀. So lórí ọ̀rọ̀ tí mò ń bá lọ kó tó di pé wọ́n máa dé, mi ìfẹ́ join fracas. Àwọn irú àwọn nǹkan báyìí ǹjọ́ yẹ kó máa wáyé níbi ẹnu. Ẹ mọ̀ pé wọ́n lẹ́ni tó bá gbàjẹ́ lẹ́nu ènìyàn, wọ́n ló fi ebi pààyàn. Ẹ mọ̀ wípé ẹni tí ẹ pọ̀ ju èèyàn kan lọ, kéèyàn mẹ́ta, èèyàn mẹ́rin, márùn-ún tó bá wà lórí ènìyàn kan, ẹ máa fẹ́ gba ènìyàn wọlẹ̀, tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tí ìjà bá wáyé láàrin ara wa, ẹ jọ̀ọ́, èmi kàn máa ń rọ̀ wá ni, kò yẹ ká máa ba ọjà ara wa jẹ́ pé má ra ọjà lágbájá mọ́, má ra ọjà tẹ̀mẹ̀dò mọ́, wá lọ máa ra irú eléyìí. Ìwọ tó ti polówó ọjà yẹn, tó ti ní ọjà yìí kò sẹ́ni tó lẹ́gbẹ̀ẹ́, ọjà yìí ló jẹ́ kí nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi, ọjà báyìí ló jẹ́ kí nǹkan báyìí mo ra nǹkan báyìí. Ǹjọ́ wá yẹ ká fi ẹnu barú nǹkan bẹ́ẹ̀ yẹn jẹ́, ká máa ní kò ṣeéṣe, kó wáyé pé ẹ lọ máa ra ibi. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀dá tó bá ń ṣòwò kò yẹ ká máa fi ẹnu ba ọjà ara wa jẹ́. Even kódà tí ìbá ti ṣe wípé bóyá a pa ọmọ ara wa, tí ò sí pé bóyá èèyàn pa ọmọ èèyàn bẹ́ẹ̀, àbí o lo nǹkan yẹn fún èèyàn kan, ẹnìyẹn ó gbòdì lára ẹ̀, ṣùgbọ́n tí ò bá síbẹ̀, ṣùgbọ́n torí àràbù àti ìjà àti wàhálà, èmi ò rò bóyá kí ká múrù nǹkan bẹ́ẹ̀ yẹn ká máa mú mọ́ ìjà tó bá ń ṣẹlẹ̀. Anybody lè ra jẹ níbi tó bá ti wù, ẹnikálukú lè ra nǹkan tó bá wù, ibi tẹ́ ẹ bá ti fẹ́ lẹ ti lè ra ọjà yín. And then má ti torí wípé o fẹ́ fi ọ̀tẹ̀ àti ìjà kún kó wá ló fẹ́ máa lọ gba ọjà lẹ́ni tó ti bá pòpò fẹ́ jẹ́kẹ́ nìyẹn ronú, àbí pé bóyá ó lè wà depressed. Ẹni tí bá ti rí pé mo ti ń gba ọjà níbí, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí kò bá gbọ́jà fún ẹ mọ́, tàbí tí wọ́n fúnra rẹ tó ò bá ta ọjà mọ́, tàbí tó fẹ́ bá ìṣẹ̀dá bẹ́ẹ̀ ṣe, ìyẹn ò mí pé wàá wá lọ gba ọjà níbòmí, wàá máa fi entice ẹ̀
no is not done kò dáa tó ká wá máa fi ẹnu ba ọjà ẹnìyẹn jẹ́ kó dẹ̀ jẹ́ pé o máa ní ẹni tí mo nífẹ̀ẹ́ mo máa nífẹ̀ẹ́ ẹni yìí o ìfẹ́ ẹni yìí máa dùn mọ́ mi ṣùgbọ́n kán máa comment sí abẹ́ show ẹ̀ kán máa fi embarrass ẹnìyẹn kán máa pè láwọn oríṣiríṣi orúkọ bẹ́ẹ̀ dẹ̀ ní lórí show tiwọn wọn ò lè bú ẹ níbùkúbù bẹ́ẹ̀ ni wọ́n ní ok ẹ jẹ́ ká sọ báyìí tó bá yẹ pé ìyá tó bí ẹ lọ́mọ ló wúrú wà yẹn sí ẹ ṣé wàá ní pé kí wọ́n bá ìyá ẹ̀ ra ọjà ẹ̀ mọ́ ni àbí wàá ní pé ìyá o ẹ kórí ibú yín ẹ wọ gbólo ẹ lọ kúkú ìyà pé wàá ní kí ìyá ẹ lọ kú ni àbí wàá sọ ìyá ẹ ló kọ mò ń rí mi àníyá aláṣejù ìmí àní kinní kan lóòótọ́ oníkálùkù ló ní opinion rẹ̀ sí nǹkan tó bá fẹ́ tí wọ́n bá bẹ́ẹ̀ gbìjà èèyàn kan tàbí tí kò bá wáyé àtonílé àtàlejò àtọmọdé àtàgbà pátápátá ni mo kó papọ̀ ẹ má jẹ́ ká máa fi ẹnu ba ọjà ara wa jẹ́ mọ́ tí ìjà bá wáyé ìyẹn ò míì pé ká sọ pé ẹ má ra jẹ ẹ mọ́ ẹ má ra jẹ ẹ mọ́ lóòótọ́ o lè ní kọ́sítọ́mà tiẹ̀ kó o ní return kọ́sítọ́mà tiẹ̀ kó o ti lẹ́ni tó ń bẹ́ẹ̀ rajà tiẹ̀ at the same times ẹ nídìí láti máa fi ẹnu ba ọjà ara yín jẹ́ wípé mo ti léèyàn mo ti mọ̀yàn nǹkan kéèyàn máa fẹnu bọ ọjà èèyàn jẹ́ ó máa affect èèyàn láwọn apá àbí kan kò sí ní àní lè sọ síta ó sì máa affect ẹ jẹ́ ká fi ọjà sílẹ̀ torí ibi tó ní kálukú ti ń róúnjẹ tiẹ̀ nìyẹn tá a bá fẹ́ búra wa ẹ búra yín and then àwọn tán máa ń gbé picture tó yẹ pé ọmọ ló máa ṣẹ̀ bàbá ìyá ẹbí lẹ máa gbé tẹ máa ṣépè fún tẹ máa bully which is not good kò rọrùn kò dẹ̀ da rárá ẹni tó bá ṣẹ̀yìn ni kẹ́ ẹ bá wí ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa wá background kiri ẹ̀yin tẹ̀dẹ̀ ń wá background kiri yìí ẹ̀yin gangan background everybody yín kò ṣe kò sánáná tó tá a bá wá díẹ̀ ẹ kálukú ẹ bá ń gbọ́ ládò kí la lè pè náà ní sùn kan nìkan gbé níyì sùn ẹ mọ̀ pé àwọn sùn tó ó máa ń ga yẹn ó gbé ń ga ni ó máa ń gbé níyì lápúlóhùn pé sọmídọ̀gá sọmọdọ̀bọ ó sọmídọ̀gá ni so bó ṣe jẹ́ nìyẹn àlè tó pé àti délùú òyìnbó ká láwa náà ti lówó lọ́wọ́ ká ní change díẹ̀ ti wà nú àkáǹtì wa àti ní kinní kan káwa máa jẹ́ káwọn òbí wa tí wọn mọ̀ àwọn ọmọ ọlọ́mọ àwọn ẹbí kẹ́bí àwọn ọmọ ọlọ́mọ àbáwọn àǹtí tí wọ́n wà nílé àwọn ìyá oníyàá tí wọn mọ̀ kankan nípa wàhálà tó ń ṣẹlẹ̀ kó wá jẹ́ pé òun la máa mú wọ fracas tá máa ní kán máa ṣépè fún kán máa bú irú àwọn nǹkan yìí kò dáa tó a sì máa sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀ ó possible kí n bá padà wá mi ò mọ nǹkan tí ó ń ṣe dádì because this is 4 p.m. 6 pray time sorry yeah mo ti ń try láti pè wọ́n láwọn ń bọ̀ at least ó yẹ kí wọ́n join mi ẹ join wa sà àti pé 10 ti 9 ti lù ń sìn ẹ jọ̀ọ́ ẹ wọlé even mo fẹ́ pe sista Moronfayo náà kẹ́ lè bá mi pray fún wọn papọ̀ so ìyá àjọdà. ó dàbí pé dádì ti wà ní online no ẹ wá sí ẹ join sà ẹ wọlé sí orí live bóyá kí ẹ bá mi comment tàbí kẹ bá mi ṣe nǹkan kan dádì so that ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo wa kẹ́ jẹ́ ká jọ pa ẹnu papọ̀ láti lè bá wa ṣe prayer fún sísítà wa kan tí wọ́n strong lọ́wọ́lọ́wọ́
so that wọ́n á lè bá mi ṣe prayer yẹn fún wọn though time tó yẹ ká ṣe àti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ but torí pé mo wà ní on live and then torí àwọn ènìyàn káwọn náà lè bá mi fi ẹnu àdúrà gbogbo wa ká lè gbàdúrà fún wọn papọ̀ so ni mo ṣe wò pé kí n join wọn kí everybody wọn wà ní ibí báyìí. Mo ti ń add wọn padà wá sí orí live video tí wọ́n wà connect sir. Ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ni ò dá bí báyìí a ṣe ń gbìyànjú ẹ̀ láti settle kéèsì yẹn ẹ má bínú. Hello. Mo ń bọ̀ mo wà pẹ̀lú yín a sì máa ṣe ní mo ń bọ̀. Ẹ máa sọ̀rọ̀ ìdámẹ́wàá yẹn lọ káwọn èèyàn máa gbọ́ so that kí n sáré bá wọn màmá ẹ̀ chat. Ẹ máa sọ̀rọ̀ ìdámẹ́wàá yẹn because wọn tí ì parí ń bẹ̀. Ibi tí mo sọ̀rọ̀ yẹn dé ni pé àwọn wo ni ó lẹ́tọ̀ọ́ láti gba ìdámẹ́wàá. Ó di dandan kí ènìyàn san ìdámẹ́wàá torí pé àṣẹ Ọlọ́run ni láti gba ìdámẹ́wàá but lóde òní àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọn ò tí ì ju tó yẹ kí wọ́n sì máa ṣiṣẹ́ ara. Ẹ máa sọ̀rọ̀ yín lọ o. Ṣé nẹ́tíwọ́ọ̀kì yín tún ti ń ṣe ni? Mo ń connect wọn lọ́wọ́ because 9. Ẹ wò so mo rí wípé bóyá nẹ́tíwọ́ọ̀kì yìí ò fẹ́ kí wọ́n sọ̀rọ̀ lénìí kò fẹ́ kó sọ̀rọ̀ tán so mi ní fẹ́ kí n lè dáhùn èèyàn dúró lọ títí nẹ́tíwọ́ọ̀kì yìí ò ṣe mo ti ń connect wọn padà but kò wọlé mo gbìyànjú ẹ̀ pé bóyá mo lè join wọn bí báyìí but nẹ́tíwọ́ọ̀kì ni mò ń wò. Jẹ́ n pe ẹni yìí because mo ń gbìyànjú láti pè. Sorry mi ì mọ ẹni tó tún máa join sìn. Nẹ́tíwọ́ọ̀kì yẹn wọ́n máa fẹ́ drop mi because fóònù ó yẹ kí n rí nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa.
nẹ́tíwọ́ọ̀kì bíbá ẹ jẹ́ kí èmi join wọn so that èmi mo máa drop ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹ má bínú jàre mo sáré ní pé kí n pe àwọn tán fẹ́ ṣe prayer yẹn ni but mo try láti pe bàbá ò sí ọ̀n wà available mi ì rí nǹkan tó ṣe wọ́n mi ì mọ ohun tó ṣẹlẹ̀ kì í ṣe ó yẹ pé nẹ́tíwọ́ọ̀kì wọn ni nẹ́tíwọ́ọ̀kì wọn ni kò wà available because mo pè wọ́n sìn nẹ́tíwọ́ọ̀kì wọn ò dáa kò kí ṣe nǹkan kan míì nẹ́tíwọ́ọ̀kì ni ò dáa so bóyá ẹ jẹ́ kí n round up ń bì báyìí because a ní prayer kan tí mo fẹ́ ṣe ní 9:10 mo ti fọkàn sí pé bóyá wọ́n máa wà available ni so that wọ́n á lè pray fún everybody wọ́n á lè gbàdúrà fún ó ṣeé ṣe ká tún padà wá ní ìgbà míì tó bá ti di pé time wà máa gbé wọn wá láti fi lè ṣe àdúrà fún gbogbo wa àdúrà gbogbo wa ni ó gbà o ẹ pẹ̀lẹ́ ẹ̀yin èèyàn mi ẹ ṣé tẹ́ bá mi ẹ kú ìkàlẹ̀ àbí kí ni mi lè pè yín ìkú ìkàlẹ̀ bí ìǹde wa ẹ ṣeun gan ni ẹ sámọ̀ ọmọ adé ló ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí adé ọmọ adé òròlú ìyé ní ọmọ onífún adé a máa padà tún gbé wọn wá nígbà míì so that wọ́n á lè bá wa sọ̀rọ̀ dáadáa lórí ìdá mẹ́wàá tàbí tí wọ́n bá fi ṣe prógráàmù wọn màá lè join everybody mọ́ mo ti gbìyànjú àti pè wọ́n but nẹ́tíwọ́ọ̀kì wọn kò mú yes dání nẹ́tíwọ́ọ̀kì wọn ò mú yes yẹn kò mú dání ṣé ti gbọ́ mà ẹ má bínú ẹ̀yin èèyàn mi pé mi ò ní lè parí àwọn ìbéèrè yẹn because kì í ṣẹjọ́ tèmi náà nẹ́tíwọ́ọ̀kì tiwọn ni ẹ sá mọ̀ dátà ni wọ́n ń lò èmi gan tí mò ń sọ̀rọ̀ dátà lèmi náà ń lò tó mi ì lo wifi débi tí màá ní free data ni mò ń lò mi ì lo free data mò ń subscribe gbogbo show mi pátá mo máa ń subscribe ni so kí n tó lè ṣe so but mo mọ̀ pé Ọlọ́run máa ran gbogbo wa lọ́wọ́ ó dẹ̀ máa gbàdúrà fún gbogbo wa àdúrà wa dẹ̀ máa gbà lórúkọ Jésù bá a dẹ̀ ṣe ń lọ lénìí a máa lọ sínú ògo a ní lọ sínú wàhálà a dẹ̀ ní lọ sínú ẹjọ́ a ní lọ sínú ìdààmú àti ẹkún ayọ̀ la máa bálé ìrèdè la máa bálé lórúkọ Jésù wọn sì ní online yes mo ti rí i pé wọ́n ti kúrò online pátápátá mi ò mọ̀ bóyá subscribe wọn ni ò dẹ̀ tí tó wọ́n láwọn ti lọ lóòdù data mi but kò wọlé bóyá kò wọlé mi mọ̀ bóyá nǹkan tó cause nìyẹn so a máa tún máa fi àdàgbé ètò rọ̀ sí ìgbà míì mo kí ẹ̀yin èèyàn mi pé ẹ ṣé gan ẹ ṣé o ó dàbọ̀ o.